Ẹ káàbọ̀ sí orí ètò Lady K. Ìfẹ́ Olúwa, the baby of Oduduwa nation. Ẹ̀yin ìyá yín bàbá mi, ṣé dáadáa ni mo bá yín. A kú bó jọjọ́ ṣe rí. A kú afẹ́rẹ́. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Láṣẹ Èdùmàrè. Mo tún ti ṣe kíni, mo tún ti lọ gbé dé. A kú palẹ̀mọ́ ọdún. Ọdún ayọ̀ la máa ṣe. Àní bọ́dún lọ. Lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe kíni. Kájọ tún sáré débẹ̀. Ṣé tá bá ti wá débẹ̀ tán, tá bá ṣe ń lọ, mo lè máa fa àwọn fìlà wọn wá o. Tá bá ṣe ń ṣe kíni, tá bá ṣe ń gbádùn show yẹn lọ. Bí bá dé fi wọ́n, lẹ́yìn program, màá wá fọjà wọ̀nyí. Àwọn ọjà tó gbá skin, màá wá fún wọn wọ̀nyí. Ẹ ṣé gan. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. Ẹ bá mi tẹ top up. Kì í ṣe dandan ní comment because mi ò fẹ́ kẹ́. I don't want anybody to insult anybody. I don't want harassment. I don't want to bully anybody. I'm not here for bully. I'm not here for harassment. Everybody is my mother. I love everybody on this social media. I love everybody on social media. My platform is just for creating awareness and for people to learn one or two things. For people to learn bí a ṣe lè gbé ilé ayé tí ayé ò ní gbé wa mì. Gbogbo ojú tó wò mí, etí tó ń gbọ́ mi, ayé ò ní gbé wa mì. A ní rí jà ayé, ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa. Ohun tí platform Lady K wà fún nìyẹn. Mi ò lólódì ẹnì kankan, mi ò bẹ́ anybody jà. Ẹ má wá gbàgbé láti wá rajà o. Spiritual store wà láwa yìí o. Ẹ̀yin tó bá fẹ́ ránṣẹ́ àánú, ìṣẹ́gun arọ́bí, àgbélépọ̀ tàbá tù sẹ́dà, àṣínà ọ̀la, blessing, ìbùkún kíákíá àtàwọn lọ́fíńdà, oyin gidi, fọ́tò Jésù, aṣọ pẹpẹ àti bẹ́ẹ̀ 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 lọ. Ibẹ̀ láwa yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù wa, ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ wá, ẹ pé nọ́mbà tó wà lójú street kẹ́ ọ́dà ẹja sáré dọ́lọ́ fojú ló ń jẹ. Tó bá wá fún mi, àwọn gbogbo àwọn tí wọ́n hate Lizzy, wọ́n wá sórí page mi, wọ́n wá máa bá mi rajà. Tó bá dẹ̀ wá fún mi, ìyá mi á dúró, á máa gbèjà mi nítorí pé a mọ̀ pé Lizzy kọ́ ọmọ kò lè níyan ni, kò ní ìyá, kò ní bàbá, kò ní nǹkan kan, kò dẹ̀ jámọ́ nǹkan kan lójú tí ó máa ṣe o. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. Monimus, mo lè ka mini méjì mẹ́ta mẹ́rin márùn-ún àwọn tó ń ta jewelries, tí wọ́n ń ta imitation jewelries, tí wọ́n ń ta steel, tí wọ́n ń ta nǹkan tí a máa ń pè pé ó jọ gold kò ń ṣe gold. Mo lè ka mini méjì àwọn tó jẹ́ pé wọ́n ń ta panda tá a máa ń pè wọ́n. Lizzy Ajonrin ò bá wọn jà náà. Lizzy Ajonrin ò dẹ̀ akama week later drop phone to delete comment how are you. Gbogbo yín ni mo rí but mi ò fẹ́ porúkọ kankan kí n má bàa wà distracted nínú nǹkan tí mò ń ṣe. Máa porúkọ gbogbo yín àwọn tí mo mọ̀ bóyá kí n porúkọ yín sìn. Àdùnní Abíọ́lá how are you. Mary Gold how are you. Ṣódàmọ́lá Oyèwọlé Abíọ́lá how are you. Bonsalt Abọ́sẹ̀dé how are you. Lizzy ni mí tọkọtọkọ how are you. Kẹ́nikẹ́ni how are you. Níyì Àjàyí how are you. Oyinlọ́lá Ògúndùwọlé how are you. Ògúndùwọlé. Anwa Christiana àwọn tí mo rí ni wọ̀nyẹn. Zainab Ahmed Mobank mo rí yín God bless you. Ẹ má gbé bọ́ǹbù ọ̀dọ̀ ìyá Monimus mo fẹ́ kẹ́ darí bọ́ǹbù yín sí ọ̀dọ̀ ìyá Monimus. Kamawil how are you. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ẹ tẹ́wọ́ àdúrà. Nígbà tí iṣu ọmọ bá jiná àtọkùnrin àti obìnrin Ọlọ́run má fi wá ṣàwátì. Àwọn tí wọ́n dẹ̀ lọ kí iṣu ọmọ tó jiná mo rò pé wọ́n lọ fi ẹ̀mí wọn ṣe ètùtù kí ọmọ wọn lè débi gíga. Ẹ jẹ́ ká gbàdúrà fáwọn náà bó tilẹ̀ jẹ́ pé a gbàgbọ́ wípé tí èèyàn bá ti kú wọ́n ti kú lọ pé kò sí àdúrà ká lè gbà fún wọn. Ṣùgbọ́n still náà àwa kan I believe in the power of prayer and praying for our guidance angel. Ọwọ́ ọlá kan ò ju kí èèyàn kó mú ìyá tó bí ní sáyé kó sásá bẹ́ẹ̀ kó dúró gbọ́n kó máa fi bá ọmọ nìkejì ẹ̀ tó ń jọjẹ́ sàwáwù máa ṣọ̀tá. Ó dùn mí wípé ìyá Monimus ìyá ẹ̀ ní làákàyè kí n tó débẹ̀ yẹn mo lè ka mini méjì mẹ́ta márùn-ún mẹ́fà méje mẹ́jọ títí dé mẹ́wàá tí wọ́n ń ta ó jọ gold kì í ṣe gold. Brazilian gold, Romanian gold wọ́n ń ṣe gold o. They are just they don't have second-hand value so to say like that, and some of them also have second-hand value
you know, depending on what you want. Ṣé ẹni tó ti ra gold kan tó ti ra ó jọ gold kò jọ gold bóyá tó rà ní 100,000 tó dẹ̀ ní ìdòwò tó dẹ̀ sọ pé ó jọ gold kò jọ gold lọ price ẹ̀ 100,000 náà ta ó dẹ̀ ní ìdòwò ó jùlẹ̀ fún ẹ ní 50,000 or 45 òun náà ti rí value nínú nǹkan tó ta. So anyway, but àwọn tó ń ta tí wọ́n ń ta nǹkan ní orí ìkànnì yìí oníkálukú wọ́n ń ta ọjà wọn lọ, wọn ò mú kan mọ́kan, wọn ò bà ọjà ènìyàn kan jẹ́. Lizzy Ajonrin oríṣiríṣi methods lèèyàn fi ń polówó ọjà. Ẹlòmíì á gbé síta, ẹ wo eléyìí o, á fi sọ́run àṣẹ gbogbo ẹ̀. Lizzy Ajonrin tó bá wọ aṣọ complete yẹn á fi gbogbo agbèrè ní báàgì àṣẹ gbogbo ẹ̀ á jó ó polówó ọjà ẹ̀ ni. Ó polówó ọjà ẹ̀ abẹ́rò kó ń lọ pati ló ṣe wọ̀, ṣé gbogbo pati tẹ bá rí tó lọ ṣó move ó múra gorgeously ó ṣe máa múra nínú àwọn advert ẹ̀? No, kò múra bẹ́ẹ̀. Á wá polówó ọjà ẹ̀ anonymous. Ìwọ ni wọ́n ló máa ń ta ó jọ gold kò jọ gold. Ó mọ̀ gbà tó kọ́kọ́ dé voice ẹ̀ ló fi ń ta ọjà ẹ̀. Ó ní gbogbo voice èèyàn ni wọ́n mú. Ó náà òun ò fẹ́ nítorí pé relationship tó wà láàrin ìwọ àtẹnu òṣó. Òun ò fẹ́ kó lo voice òun. Ó wá tún lo voice ẹ̀ mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní lọ gbé ọjà ẹ̀ tó polówó. Wà wá lọ ṣe irú ẹ̀. Wà á fi ṣèpolówó. Àwọn bloggers ẹ̀ wọ́n á wá gé Lizzy, wọ́n á gé wọ́n á gbé sí ẹ̀gbẹ́ ara. Wọ́n á wá máa bully ẹ̀ under the comment section. Yẹ́ á wá jáde, á wá máa wí wótò wóró. Anonymous, mo ń bọ̀ mi tí dé. Mo ń bọ̀ mi tí dé. Mo ń bọ̀. Ó jẹ́rìí gbogbo ẹrù mi tí mo fẹ́ lò ni mo kó wá. Mo ń bọ̀ o. Ìwọ wá sá, ìwọ lè máa gbèjà ọmọ ẹ, ìwọ lè máa pe ọmọ ẹ, ó lè máa gbèjà ẹ. This kind job, another one no dey o. Ẹ gbà mí o, ẹ gbà mí ẹ ra ń kalẹ̀, ẹ gbà mí ẹ ra ń kalẹ̀. Àwọn míì wọ́n mi ò mọ̀ báwọn míì ṣe ń ronú ṣá. Olóyè sọnù ẹ̀rọ olúwàdé of fracas oníṣàbárí kò lóyè sọnù. Ẹ̀wà olúwàdé of fracas oníṣàbárí kò lóyè sọnù. Oníkọ̀mọ̀ ó máa bá bàbá fún kẹ́kọ̀ọ́ ó máa dábúrò rẹ̀. Ẹ̀wà olúwàdé of fracas oníṣàbárí kò lóyè sọnù. The only professional nurse yòówó all our cyber spaces sọnù. Ẹ̀wà oníṣàbárí kò lóyè sọnù. Olúwàdé of fracas àní ẹ̀wà olúwàdé of fracas oníṣàbárí kò lóyè sọnù. Ẹ̀wà olúwàdé of fracas oníṣàbárí kò lóyè sọnù. Ọmọdé náà tó dẹjọ́ òun ó wá ṣọ́kòtò náà sí kiri o lọ́sí tí o ti pọ̀jù mẹ́ta oníṣàbárí kò lóyè sọnù. Onítẹ̀fà music platform tó ní kọ́mọ ó máa bá dábàá fún ẹ̀gbọ́n ó máa dábòrò rẹ̀. Oníṣàbárí kò lóyè sọnù. Oníṣàbárí kò lóyè sọnù. Ọmọ 1978 o òun ló mojú láàbí oníṣàbárí kò lóyè sọnù. Ṣàbárí kò lóyè sọnù o. Ẹ máa ń ṣàbárí kò lóyè sọnù. Immorality o. Immorality ni ṣàbárí kò lóyè o. My people, if you want to get something like this, you can get it on Ayo Pretty Oyibo Alasho. It comes with this fascinator. The fascinator, the paper gilly, of course, and the dress. Eshamoni Lobade. Look at it, very beautiful. You can see. You can. The back was okay. So now. Kò síbi tí ẹ lè wọṣọ yìí lọ, ẹ lè wọ lọ sí church, kò síbi tí ẹ lè wọ lọ, ẹ lè wọ lọ sí party, kò síbi tí ẹ lè wọ lọ. It's very very affordable. Now anonymous, ìyá ẹ gbogbo yín, ìyá ẹ fò jáde, ó bẹ̀rẹ̀ sí ní ṣépè, ara wọn tó pé ó wá apologize. Lizzy dẹ̀ sọ pé kóníkálùkù, Lizzy náà dẹ̀ apologize fún ẹ, ó ní kóníkálùkù wọ ìyá anonymous, kóníkálùkù dúró sórí ilé ẹ̀ láìpẹ́ láì jìnnà
torí pé tí Monimous ò bá gbé ọjà Lizzy kò ní wá tà, kò ní engagement, làwọn èèyàn bá sẹ pé kí ló fẹ́ bá ṣe kíní sí, a ní kó máa gbọ́jà ẹ̀ kó máa fi polówó. Monimous ṣé wọ́n nìkan ló ń ta panda ní gbogbo Nàìjíríà? Ṣé wọ́n nìkan ló ń ta steel ní gbogbo Nàìjíríà? Ṣé ìwọ nìkan ló ń ta steel ní gbogbo Èkó woro tán ti ń ta steel wà ń bẹ̀? Ibì kan wà ní Magodo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí báyìí, mi ò fẹ́ polówó fún wọn, tó jẹ́ pé steel, gold, 925, Romania, anything ni wọ́n tà ń bẹ̀. Èèyàn kan náà wà tó jẹ́ pé ó bá polówó ẹ̀, ó bá polówó ara ẹ̀ dáadáa, ó ń ṣaṣọ, ó ń ṣe gbogbo ẹ̀, ó ń ṣe gold, ó ń ṣe steel, ó wà ní Sùúrùlérè. Kò sẹ́ni tó bá wọn jà, Lizzy ò bá wọn jà torí pé wọn ò gbé ọjà ẹ̀ kò gbé sẹ́gbẹ̀ẹ́ ara. Monimous ìwọ nìkan ló wà láyé ni. Having said that, ìyá ẹ á wá jáde nítorí pé ẹ fẹ́ pé Lizzy ò ní ìyá. Èmi ni ìyá Lizzy, èmi ìyá ẹ̀ ní, èmi ìyá Lizzy rèé. Èmi náà wá jáde, mo jáde lónìí bẹ́ẹ̀ bá mọ̀ torí ẹ̀ ń wá fọ́tò mi káàkiri. Lizzy is my daughter. Lizzy ìbùkún Olúwa, aya Lateef Lawal, ìyá Rotimi, ìyá Florida, èmi Adébíyí pé ọmọ parí ọlá aláṣàdúrà nìyẹn. Ìyá tó dẹ̀jẹ̀ sí lórí tó fún lọ́mú ó ti ṣaláìsí tipẹ́tipẹ́. Lizzy was oncoming actress. Ìyàwó ẹ̀ ò tí ì búyọ tó báyìí nígbà tí ìyá ẹ̀ ti kú. Ìgbọ́n nígbà tí ìyá ẹ̀ kú tán tó ń gbàdúrà tó ń ṣe sàrà, ọ̀nà là fún, ọ̀nà ó là fún. Ẹ wá fi ìyá búlì ẹ̀ bí Kajijat Oseni Obo Ikirun bóun náà ṣe lọ gbé ìyá ìwà ńjọ́ kiri àná tí ìyá tẹ́ ń ṣe pé tẹ́ ń ṣe kùrùsíyù, tẹ́ ń ṣe oríṣiríṣi nǹkan ní orí platform yín, tẹ́ dín àkàrà, tẹ́ ṣe gbogbo ẹ̀ torí pé kò níyà. Ẹ mọ̀ pé ó níyà, ìyá tí Lizzy ní pọ̀, ó pọ̀ gan, ṣùgbọ́n torí ìfẹ́ tí mo ní sí mo bọ́ta gẹ́gẹ́ bí àmọ́ mo ti fún Lizzy ní bùlálà rí, ṣùgbọ́n nígbà tí mo rí yí pé irọ́ náà pamọ́, òtítọ́ lòun gbé dání, irọ́ ni wọ́n gbé dání, mo yí padà, mo mú ọmọ mi, mo mú orí ẹ̀ mábẹ́, mo mú orí ẹ̀ sáyà báyìí, mo gbàdúrà fún pé kò ní ṣìṣe, a máa rìn, a máa lọ rí, a máa bọ̀ rí, kò ní kọ lẹ́sẹ̀ bí mo ṣe fẹ́ kó rí Lizzy tí mi ò gbé sínú ikùn mi, kó rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ tí mo gbé síkùn mi tí mo dẹ̀jẹ̀ lé lórí. Lizzy Ajonrin, ọmọ gidi, ọmọ rere, ọmọ tá fi ń ṣàdúrà fọmọ. Ẹ fìyà búlì ẹ̀, ṣe rò pé àwọn èèyàn ríran ni? Àwọn èèyàn ríran, wọ́n dẹ̀ tún rí ju ìran lọ. My colleague, my friend Bísí Wèrè, mo fẹ́ lọ sí orí page yín o, mo fẹ́ lọ sí orí page yín torí orí page yín àwa máa wíwú, wọ́n dẹ̀ tún rí ju ìran lọ. Mo fẹ́ lọ sí orí page Bísí Wèrè kí lọ mú nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ wá. Mo ń bọ̀ o. Bísí. Gbogbo yín kàn gbógun dé ṣá, ẹ mọ̀ ni. So mo rí fídíò yìí, ṣe rí, ṣe rí, mo rí fídíò yìí lórí ìkànnì Bísí Wèrè, mo wá fẹ́ analyse word for word, line for line. You are bullying Lizzy pé kò níyà, tó bá wá gbé ìyá yín ṣépè ẹ̀ tún ló dé. Monimous ṣé wọ́n nìkan ló ń ta ó jọ gold, kò ń ṣe gold, ìwọ nìkan ló ń ta replica tó fi jẹ́ pé ọjà tí Lizzy bá fi polówó àwọn bloggers ẹ̀ wọ́n wá gé, wọ́n á fi sẹ́gbẹ̀ẹ́, wọ́n á máa gbé wọ ẹ lọ́ra lọ́dọ̀ Monimous òkè rí nǹkan tọkọ síbẹ̀ ni wọ́n á wá máa bú Lizzy. Ẹ wá tún lórí láyà ẹ lọ competition mọ́, right? Ìgbà tẹ lọ competition mọ́ owó dẹ̀ kí n sá fún petition. Ṣé yín jókòó síbẹ̀ ṣọ́jọ́ tó bá mú lẹ́tà lọ báyìí ẹni tí ẹ busy tẹ bá busy ni ṣọ́jọ́ tó mú lẹ́tà lọ tí wọ́n jókòó síbẹ̀ yẹn ṣé o fi ìpọ́jọ́ yẹn ló máa dé? Ọmọ ti ṣe business lọ, lẹ́tà dẹ̀ dé, ìgbà tí lẹ́tà dé ó appear now, ó ní láti wà ń bẹ̀,
ẹni torí pé wọn ò tí mọ́lé torí ẹ fẹ́ kọ́ tí mọ́lé ẹ jí ọjà èèyàn ẹ ṣe imitation ẹ ń búlì ẹ under your comment section ìyá ẹ jáde ó ṣépè fún nígbà tẹ́pẹ́ yín ò ràn tí ẹ rí tẹ́pẹ́ yín tunu kan lára ẹ̀ tóun dẹ̀ ń ṣépè fún tí èpè tó dẹ̀ ń ṣe tó ń gbé àdàbí wá tó dẹ̀ ń tó ń ró kólá lára yín ẹ sá lọ bá àwọn ọlọ́pàá wọ́n á kọ gbogbo yín wá náà wọn gba bribe o ẹ̀yin lẹ ń offer wọn lẹ fi ń wojú rere wọn pé ẹ gbé wọn lọ jẹun ẹ gbé wọn lọ ṣe kínní ẹ kó góòlù jà ẹ kó góòlù ẹ fi kóńgò wọn ẹ bẹ̀rẹ̀ sí ní pín fún wọn káàkiri wọn á gbowó yín. That's not what the law says. You wrote a petition and the person you wrote the petition against, when she has the time, she went to the police station with her own petition and an answer to your own petition. Ẹ fẹ́ kàn pa yín méjèèjì papọ̀ ayé àtijọ́ nìyẹn. Lizzy ò bá yàn kankan jókòó mọ́. Nígbà tí ẹ dẹ̀ rí pé petition yín kò ní ẹsẹ̀ tó máa fi dúró, ẹ túbọ̀ náà lé ẹjọ́ lọ kò kúkú bá yín sọ̀rọ̀. Ẹ wá gbọ́ nǹkan tí ìyá Mọ́nímọ́ọ̀sì sọ. Akíwọ náà ìwọ náà káàárọ̀ kó ojúmọ́. Àánú Ọlọ́run á bá wa. Ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún Ọlọ́run Elédùmarè kò ní fi wálẹ̀. Òní ni ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún àbí ṣọjọ́ karùn-ún kọ́ ni àbọ̀jọ́ tẹ̀mọ́ bọ́ ẹ̀jẹ̀ ń wo déètì o. Òní lọ́jọ́ kẹrin sorry òní lọ́jọ́ kẹrin oṣù kọkànlá ọdún. Ó yá. Owó gbà ní Ọlọ́run bá ọ. Àánú Ọlọ́run ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Òní ni the 4th of November 2025. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi ti àtẹ̀ránṣẹ́ yìí kó kan president wà lára. Ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà bóyá kẹ́mi gan bọ́ ta torí tó bá ṣe gbà láṣẹ máa fún. Ẹ má bínú ṣé ń rí mi kò ní kíní ni bátìrì ẹ ti fẹ́ kú mo dẹ̀ fẹ́ jáde. Ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ n kúnlẹ̀. Ẹ bá mi fi àtẹ̀ránṣẹ́ yìí ẹ bá mi fi fídíò yìí ẹ bá mi fi ránṣẹ́ sí Donald Trump ẹ bá mi fi ránṣẹ́ sí King Charles ẹ bá mi fi ránṣẹ́ sí Prime Minister wa níbí ní United Kingdom ẹ bá mi fi ránṣẹ́ sí the President General Chief of Staff the Commander of the Order of Niger President Ahmed Tinubu ẹ bá mi fi ránṣẹ́ sí the Governor of Lagos State ẹ bá mi fi ránṣẹ́ sí the Governor of Ogun State ẹ bá mi fi ìwé tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ fídíò yìí ẹ bá mi kọ́ tibí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí the Governor of Oyo State ẹ bá mi fi ránṣẹ́ sí bàbá mi Olúbàdàn ẹ bá mi fi ránṣẹ́ sí Ondo State Governor ẹ bá mi fi ránṣẹ́ sí bàbá mi the Kábíyèsí Déjì of Àkúrẹ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi fi ránṣẹ́ sí gbogbo àwọn lọ́balọ́ba líjòyè ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pàápàá jùlọ ní ilẹ̀ kóòtù òjíire káàárọ̀ òjíire ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ní rí un gbé sọnù ẹ ní gbé kankan sọnù torí ibi ọmọ gan wọ́n ti ń jẹ ibi ọmọ wọ́n ti fi ń ṣe capsule wọ́n ti fi wọ́n mú ibi ọmọ wúlò ibi ọmọ àwọn kan wọ́n máa há báyìí wọ́n máa fi àwọn tó bá ní bone marrow problem láti kékeré tó jẹ́ pé bébì ni ibi ọmọ ìyá wọn tí ìyá wọn bá bímọ míì ibi yẹn ni wọ́n máa fi replace bone marrow wọn ẹ jọ̀ọ́ platelet wọ́n mú níbi ibi ọmọ ẹ kò sí kankan tẹ́ máa gbé sọnù ẹ ní gbé sọnù láyé yín ẹ bá ń fi gbogbo àtẹ̀ránṣẹ́ yìí ṣe ni mo ṣe kúnlẹ̀ báyìí ẹ bá mi fi ránṣẹ́ sí gbogbo abiyamọ ayé gbogbo pastor gbogbo reverend gbogbo aláàfáà gbogbo prophet tó wà lórí online àtẹ̀tí òsì online gbogbo oníṣẹ̀ṣe gbogbo babaláwo gbogbo àwọn olúwo gbogbo àwọn tó ń ṣọpamọ́lẹ̀ gbogbo àwọn ọlọ́pẹ̀lẹ̀ ẹ bá mi fi fídíò ìránṣẹ́ sí wọn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ní gbé kankan sọnù o ẹ ní gbé bí ọmọ gan sọnù ẹ ní gbọ́mọ sọnù ẹ ní gbé kankan gbìn láyé yín ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ni o ẹ jọ̀ọ́ tí màmá mórí ẹ yọba mi pé gbogbo abiyamọ ayé gbogbo àwọn àjẹ́ gbogbo ṣọ́ gbogbo èmèrè mo pè yín o mo pè yín ní wákàtí àti òwe yẹ gbà mí o èmi ìyá Lizzy rèé o ẹ gbà mí lọ́wọ́ Mọ́nímọ́ọ̀sì o ẹ má jẹ́ ó pa ọmọ fún mi o Lizzy ò gbọ́dọ̀ kú ìyá Florida ò gbọ́dọ̀ kú o aya Lawal ò gbọ́dọ̀ kú ó wúlò ẹ jọ̀ọ́ ẹ gbà mí o ẹ gbà mí o láwọn àjà Mọ́nímọ́ọ̀sì àti Mọ́nímọ́ọ̀sì o ọmọ mi ò lówó ẹjọ́ o ẹ gbà mí o
ẹ má jẹ́ kó gbọmọ lọ́wọ́ mi o, kò mọ kankan, ọmọ kékeré ni o, ó ń jà fara ẹ ní o, ẹ gbà mí lọ́wọ́ ìyá mọ́nímọ́ọ̀sì àti mọ́nímọ́ọ̀sì, ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ jẹ́ àtúgbọ́, ẹ jẹ́ àtúgbọ́ o, ẹ jẹ́ àtúgbọ́ o, torí mi tí ì gbọ́ tán o. Lórí ọ̀rọ̀ mọ́nímọ́ọ̀sì kó má pa ọmọ mi lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún ìyá mọ́nímọ́ọ̀sì, ẹ gbà mí lọ́wọ́ mọ́nímọ́ọ̀sì àti ìyá ẹ̀, kó má fi ẹjọ́ pa mí, kó má fi pa ọmọ mi Lizzy, kó má fi pa gbogbo ọmọ, kó má fi ẹjọ́ pa mí. Òwò ìdówó lọ́rùn o, jẹ́jẹ́ ni Lizzy jókòó o, tó polówó ọjà ẹ̀, tó polówó ọjà ẹ̀ o, ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ̀yin lẹ lọ mú polówó ẹ̀ tẹ́ fi polówó ọjà tiyín tí ò kà, tá a dẹ̀ sọ pé kẹ́ fi wálẹ̀, gbogbo abiyamọ ayé, President Tinubu, Commander-in-Chief of Armed Forces, member, the Chief General of the Member of the Order of Niger, bàbá wa Tinubu, ẹ gbà mí, gbogbo gómìnà, títí dé gómìnà Ìlọrin, ẹ gbà mí o, gbogbo aláàfáà, ẹ gbà mí, ẹ má wò mí ràn, ẹ má jẹ́ kí Lizzy kú, ẹ má jẹ́ kó pákú, ẹ má jẹ́ kó fi lára pọ̀ ọmọ fún mi, ẹ gbà mí, ọ̀yá délẹ̀. Nítorí wípé ọmọ mi ò sẹ́ o, òyìnbó Ṣáínà. Torí pé ọmọ mi Lizzy Ajonrin kò ṣe mọ́nímọ́ọ̀sì, kò dẹ̀ ṣe ìyá ẹ̀. Mọ́nímọ́ọ̀sì nìkan ló ń ta pàǹdà ní gbogbo ayé. Mọ́nímọ́ọ̀sì nìkan ló ń ta pàǹdà ní Nàìjíríà. Mọ́nímọ́ọ̀sì nìkan ló ń ta pàǹdà o. Mọ́nímọ́ọ̀sì nìkan o, gẹ́gẹ́ ọmọ mi lọ́mọ mi polówó ọjà ẹ̀ o. Tí mọ́nímọ́ọ̀sì lọ gbé ọjà ẹ̀ tó lọ ń ṣe kọ́pì tó wá fi ń búlì ẹ̀, àní ẹ má ṣe kọ́pì. Tájà ẹ ṣé wọn nìkan ló wà ní gbogbo ayé tó ń ta pàǹdà ni? Àwọn tó wà níporo ìwòrò yaríǹgì ní Èkó Dùmọ̀tà kọ́, ìyá mọ́nímọ́ọ̀sì, ẹ má pọmọ fún mi, ẹ má ṣọmọ léṣe, ẹ má fẹjọ́ pọmọ fún mi o, ẹ má fẹjọ́ pọmọ fún mi o, mo bẹ̀ yín ni o, onírú lábẹ́ ahọ́n ẹ̀gọ́ o, onírú láyà ẹ ṣàánú fún mi o, irun yín ta kókó lábẹ́ ahọ́n yín o, a rí yín àmọ̀ yín o, ẹ má fẹjọ́ pọmọ fún wa o, ìyá. Àwọn náà ń ṣe jewelry wọlé, aláwọn tó ń ṣẹlẹ̀, àwọn wá dúró nítorí wípé ó ń polówó bá wọn ṣe advertisement dáadáa. Àwọn China wọ́n ṣe jewelry lóòótọ́, wọ́n polówó lóòótọ́, ṣùgbọ́n wọ́n ní kí wọ́n lọ mú ọjà ọlọ́jà kí wọ́n máa fi kọ́kọ́ máa fi búlì ẹ̀ ní orí platform wọn. Ṣé ẹ̀gbọ́n tí mo sọ yìí pé kì í ṣe mọ́nímọ́ọ̀sì nìkan ló wà lórí online tó ń tajà, oríṣiríṣi àwọn èèyàn ló wà bẹ́ẹ̀, àwọn jewelry oríṣiríṣi, àwọn tó ń ta jewelry oríṣiríṣi tó jẹ́ pé wọ́n ní strategy wọn tí wọ́n fi ń ta ọjà wọn. Torí pé àkọ́fẹ́, torí pé àwọn wọ̀nyẹn àti sí consent wọn láti gbé wọn sórí platform kásá pé ṣèbí padà lélẹ́yìn náà ta, ṣèbí jewelry lélẹ́yìn náà ta wọ́pọ̀. Ìyá mọ́nímọ́ọ̀sì ọmọ ẹnìkan ló wà láyé ayé ni, ṣé ọjà Lizzy nìkan ni wọ́n ní kọ́ ọmọ ẹ kó máa ṣe imitation ẹ ni? Àdẹ̀ tí wàá bẹ̀ ẹjà polówó ọjà ẹ lọ́nà tó tọ́, má gbé Lizzy, má sọ fáwọn blogger ẹ kọ́ máa gbé Lizzy, wọ́n lè sẹ́ pé àrí lórí platform ẹ ṣé wá wà lórí platform ẹ ni? Àwọn tí wọ́n ń gbé ọjà ẹ yẹn, tí wọ́n ń gbé ọjà ẹ tó máa gbé Lizzy sẹ́gbẹ̀ẹ́, tí wọ́n á ní gòjì èrè kìíní ẹ̀ lélẹ̀, tí wọ́n wá máa bú Lizzy, tí wọ́n máa bú Lizzy. United Nations, WHO, World Health Organization, UNESCO, UNICEF, mo pè yín o, ẹ gbà mí lọ́wọ́ ìyá mọ́nímọ́ọ̀sì àti mọ́nímọ́ọ̀sì, ẹ gbà mí lọ́wọ́, ẹ má jọ ṣe Lizzy léṣe fún mi o, jẹ́jẹ́ ọmọ lọ́mọ rìn o, ọmọ kò lè níyàn, ọmọ lọ́mọ láàrin èrò ní Lizzy, ẹ gbà mí o, ọmọ lọ́mọ láàrin èdò, ẹ jọ ẹ bá mi sọ fún bàbá wa Póòpù, ẹ bá wa sọ fún Archbishop of Canterbury, ẹ jọ o ní Mẹ́kà, mo bẹ̀ yín o, gbogbo àfáà tó wà Mẹ́kà, gbogbo àwọn tó wà ní Jerusalem tó wà ní Jọ́dánì, ẹ gbà mí o, ẹ má jẹ́ kálákọ̀ọ́kẹ́ ó kú, ẹ má jẹ́ kí ìyá mọ́nímọ́ọ̀sì pa lákọ̀ọ́kẹ́ fún mi, ẹ bá ń gé bí ìkẹ́ bá ń gbé fún ìyá mọ́nímọ́ọ̀sì. Mọ́nímọ́ọ̀sì nìkan kí ní lọ China o, mọ́nímọ́ọ̀sì nìkan kọ́ ló ń lọ China, mọ́nímọ́ọ̀sì nìkan kọ́ ló ń lọ China tó wá bọ́ síta ìwọ ìyá yìí tó dáwọ́ òyìnbó lórí China, wọ́n rí bí mọ́nímọ́ọ̀sì ṣe polówó fún ẹ, àwọn ló kọ́ tiẹ̀, àwọn ló ṣe jewelry, àsọ̀rọ̀ pa jewelry, àní kí ló dé tó jẹ́ wípé irú nǹkan tí Lizzy bá ní tí mọ́nímọ́ọ̀sì bá gbé sórí igbá ẹ̀ tí àwa máa fi búlì Lizzy, tí wọ́n máa ṣépè fún ní abẹ́ comment section tiẹ̀, tí wọ́n máa ṣépè fún lábẹ́ comment section àwọn blogger. Ẹ gbà mí o, Póòpù ọba Saudi, ọba Medina, ọba wọn ní Egypt, ọba wọn ní Saudi Arabia, ẹ gbà mí o, ẹ jẹ́ kúlẹ̀ fún yín o, èmi ò ìgbéraga ẹ gbà mí, ẹ rà á kalẹ̀, gbogbo yín ni mo pè o, Póòpù, Archbishop of Canterbury, mo bẹ̀ yín ni o, gbogbo ẹ̀yin bloggers, ẹ gbà mí lọ́wọ́ mọ́nímọ́ọ̀sì o, ẹ gbà mí o,
ẹ gbà mí ẹ má ní fojú sunkún ẹni mọ́ ẹni fara gbàwẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ ìyá mọ́nímọ́sì o tó jí láàárọ̀ kùtùkùtù tí ò tí ì fọnu tó jẹ́ pẹ́jọ Lizzy Ajonrin ló gbé wá páwọn ti gbé lọ sí kóòtù wọn rí kó bẹ gbogbo yín lọ́balọ́ba mọ́ gbẹ gbogbo lọ́balọ́ba ẹ bá mi mú ìyá yìí ẹ bá mú ìyá ẹ bá mú so o ẹ bá mú ìyá mọ́nímọ́sì so mọ́nímọ́sì ṣé ìyá ẹ ló ń ta jewelry ni tó fi jẹ́ pé ìyá ẹ ló wá pé gbogbo abiyamọ ayé mo pé gbogbo abiyamọ ayé mo pa abiyamọ ọ̀run ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ ìyá mọ́nímọ́sì ìyá mọ́nísọ́lá ìyá mọ́nísọ́lá sàláwù àbí sàlámì ló ń jẹ́ aya kí ló porúkọ ẹ gbà mí lọ́wọ́ ẹ bá kọrúkọ ẹ síbí kí lè porúkọ ẹ bá porúkọ mọ́nísọ́lá síbi ẹjọ́ torí Ọlọ́run ẹ má jọ pọmọ fún mi ẹ má jọ pọmọ fún mi o ẹ má jọ pa Lizzy Ajonrin jẹ́jẹ́ ló ń ṣe jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ẹ̀yin lẹ́ ń kàn ẹ̀yin lẹ́ ń tàn ẹ̀yin lẹ́ ń kàn ẹ̀yin lẹ́ ń bawí ẹ̀yin lẹ́ ń gbógun tì ẹ̀yin lẹ́ ní orojọ́ ẹ̀yin lẹ́ ní ó ń ṣépè orí platform ẹ̀ ló ti ń ṣépè o kò sì ṣépè fún yín àdàbí nípè ẹnikẹ́ni tó ń fi ọ̀rọ̀ ilé ayé ẹ̀ ọ̀rọ̀ tó dùn nílé ayé ẹ̀ tó fi ń ṣègbéraga sí tó fi ń gbé ṣubú tó fi ń gbé lọ sílé ẹjọ́ tó ń dùn nílé ayé ẹ̀ tó fi ń gbé lọ sílé ẹjọ́ tó ń tẹ àwọn tó gbọ́mọ ẹ̀ ṣépè ọmọ tó tiraka tó rí tẹ́ gbé ṣépè ìgbà tẹ́ bí tiyín tó gbọ́mọ yín náà ṣépè tit for tat ni kọ́pọ́lì lẹ gbọ́mọ ẹ̀ ṣépè òun wá gbọ́mọ wá ṣépè 1 million times ìyẹn ò káyé o ẹni tó dùn òun ló mọ̀ bó ṣe dùn òun ìwọ gbọ́mọ ẹ̀ ṣépè lẹ́ẹ̀kan òun gbọ́mọ ẹ̀ ṣépè 1 million times kò káyé o ẹ lè sọ fún ẹni tẹ́ ẹ̀ náà bó ṣe máa sunkún o ẹ lè sọ fún ẹni tẹ́ ẹ̀ náà bó ṣe máa sunkún o bó ṣe ọdún 9 ló fẹ́ fi sunkún ẹ̀ jẹ́ kó sun o. She's healing as if you bruised her a lot. You've bruised the hell out of her. You want to tell her how she heals? Instead of you to keep quiet and mind your own business and leave her the hell alone. You continue to bruise her. You continue to malign her. You continue to abuse her. You continue to blackmail her. You are not encouraging the healing process at all. Egbo yẹn ni ẹ tún wá họ ẹ gbé blogger dìde. Àtàwọn tó ṣoore fún tó ra machine fún ẹ fà wọ́n bọ̀dí ẹ̀yin ò sọ̀rọ̀ ẹ ṣe báyìí. Ẹ̀yin ilé ìkànnà lábẹ́lẹ̀ ẹ̀ ń fún ní búlálà ẹ̀ ń fún ní injection lábẹ́lẹ̀ ẹ fẹ́ kó dákẹ́. Ìwọ Monimus àti ìyá Monimus ní ìmẹ́ni tó ní ká wá ṣe show yìí. Tí wọn ò lè sọ fún yín pé ṣe bí Monimus lé ọmọ yín bá jà kí ló kàn tí yín bẹ̀. Ẹ wá pe President Tinubu ẹ pe gbogbo abiyamọ ayé. Àwa náà mọ̀ pé a ti pè wọ́n nísìn wọ́n sì jẹ́ wa wọ́n ò jẹ́ wa wọ́n máa jẹ́ wa. àwọn náà ń ṣe ọjà oríṣiríṣi fún mi Mọ́nímọ́sì ò ní iléeṣẹ́ tó ti ń rọ góòlù ní Nàìjíríà tó ti ń. jẹ́ gbọ́ pé Lizzy náà níṣẹ́ iléeṣẹ́ tó ti rọ góòlù ni Lizzy náà ò ní iléeṣẹ́ tó ti rọ góòlù àwọn òyìnbó àwọn tí wọ́n ṣe tán àwọn goldsmith ní Dubai ní Saudi àwọn náà ló ń gbé fún tí ẹ̀jẹ̀ bá sẹ́ pé ẹ wá ra pàǹdà ẹ má ra góòdì o ṣé ń bọjà ẹ̀jẹ̀ kọ́ nìyẹn gbóhùn sókè wọ ọ̀yá yìí. sọ bóòlù padà sí kí kó ń rí kó fi polówó ni ṣùgbọ́n ẹjọ́ yìí ti pọ̀ jù. òun ò ṣe polówó nǹkan tiẹ̀ ó ṣe jẹ́ pé kò bá rí góòdì Lizzy òun ò ṣe nǹkan míì tó wà unique àti pé kí ló ń gbé ọjà Lizzy tó àwọn blogger tó ń gbé fọ́tò Lizzy tó ń sẹ́gbẹ́ ọjà ẹ̀ fún wọ́n dẹ̀ fi ń búlì Lizzy tí ò lè sọ fún wọn pé mi ò bẹ̀yìn iṣẹ́ o kó ṣe disclaimer pé eléyìí tó tún gbé wá nìyí o mi ò bèèyàn kọ́kọ́ ń ṣẹ́ o ẹjọ́ jẹ́jẹ́ mi ni mò ń polówó ọjà mi ò rí tèèyàn ṣe àwọn òyìnbó China náà gbé wá fún mi o ṣé kẹ́líkẹ́ kó tó jáde síta kó tó bá sọ pé ẹ̀hẹ́ tó ń lo ohun Lizzy yẹn ṣé ò ní bó ṣe ń ta ọjà ẹ tẹ́lẹ̀ ṣé nítorí pé àwọn kọ́sítọ́mà ò wá sọ́dọ̀ ẹ̀ nígbà tó ti mú orúkọ Lizzy sẹ́nu wọ́n wá sọ́dọ̀ ẹ̀ ó wá túbọ̀ fi orúkọ yẹn òfin búlì ẹ̀ ìyá Monimus rí yẹn abẹ́ rí ó ga o. àròyé yìí ti pọ̀ jù Lizzy Ajonrin kò jẹ́ ká ní ìsinmi. ẹjọ́ Monimus àti ìyá ẹ̀ àròyé wọn ti pọ̀ jù ọ̀sọ́kọ̀ orúkọ ni wọ́n máa wá Lizzy ká wípé kọ́ wa lọ lóru kọ́ wa lọ lọ́sàn-án kọ́ wa lọ nídàájí kọ́ lọ lẹ́ẹ̀kan mọ́lé ẹ̀ kí ló dé kílẹ̀ ń wá sí ẹjọ́ ẹ bá mi bẹ̀ ya Monimus o eléyìí ò ṣọ̀rọ̀ eré o ṣé níbi kí rẹ́rìn ni eléyìí ò ṣọ̀rọ̀ ẹ̀rín o ẹ bá mi bẹ̀ ya Monimus kó fi Lizzy Ajonrin sílẹ̀ o mi ò mọ̀ pé bèbí Ali ni Monimus èmi ò mọ̀ pé bébì tí wọ́n gbọ́dọ̀ sẹ́nu ni Monimus tí ò lè fẹnu ara ẹ̀ wá sọ̀rọ̀ tó ràn ya ẹ̀ jáde tó rán àwọn bloggers oríṣiríṣi jáde tó rán wọn jáde lórí TikTok àwọn ọmọ ìṣípirí àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé àwọn ọmọ ọ̀sán ayé tó ń lọ wọn síta tó fún wọn ní kọ́rọ́ méjì kọ́rọ́ mẹ́ta ó tún wá gbé ìyá ẹ̀ jáde ìyá ẹ̀ ló ń jáde ìyá ẹ̀ ní mouthpiece ẹ̀ ó ti dùn mọ́ yín ẹ ti rí viewers ìyá gan ti di TikToker nítorí pé ìyá fẹ́ máa gbowó lórí TikTok ìyá bọ́ síta níjọ́ tó bọ́ síta tó ṣe tó sọ̀rọ̀ nípa Lizzy Ajonrin ṣe bó rí reviews tó ní òní tó bọ́ síta báyìí tó bá sọ̀rọ̀ nípa Lizzy Ajonrin wà rí reviews tó ní ìyá ọmọ ẹ̀ ò lógo ọmọ ẹ Monimus òrógolo ògo ọmọ ọlọ́mọ ló ń lò ó wá fẹ́ máa lògo ọmọ tèmi mi ò ní gbà fún ẹ èmi àti ẹ ìwọ ìyá yìí àjọ fún ṣòkòtò kan náà ni
ó rí àjọ ta ló ṣe báyìí kálẹ̀ ní ọṣọ́ tẹ bá mi ná ẹ̀kọ́ síbí ẹ̀dùn ó sọ̀rọ̀ lórí kíni ọlọ́run jọ má jẹ́ arógun partial stroke online that is by the way ìyá mọ́nímọ́ọ̀sì ẹni àti àjọ mú nǹkan lẹ̀ àwọn aláàfáà yín àwọn babaláwo yín àwọn adáhunṣe yín àwọn prophetess yín àwọn prophet yín wọn ò bá yín sọ ní pé ìyá tó ń ṣe yìí ò dáa ó rẹ́ ní báyìí sọ̀rọ̀ ọmọ ẹ̀ ń tajà tiẹ̀ Lizzy Ajonrin tajà tiẹ̀ ọmọ ẹ̀ ń fi Lizzy Ajonrin polówó ọjà ó fi ọjà Lizzy Ajonrin polówó ọjà ìwọ ìyá ẹ̀ wá bọ́ ta oníkábẹ́ ẹ̀ sọ fún Lizzy kò dákẹ́ kọ́mọ tiẹ̀ kó máa tajà lọ anyway wọ́n fún wèrè lọ́kọ́ akọ sọ́dọ̀ ààrẹ gbéra ńlẹ̀ ìyá mọ́nímọ́sì gbéra ńlẹ̀ kò dìde. pẹtipẹti gbogbo ẹ mi ò sì fẹ́ kí n kọsẹ̀ níwájú ọba tó ní mi tó lè ṣe tó ṣe. èmi gan mi ò fẹ́ kọsẹ̀ ìyá mọ́nímọ́sì àti mọ́nímọ́sì mi ò fẹ́ kọsẹ̀ níwájú ọba tó ní mi tó dá mi tó mọ̀ mí. nígbà tí o dá sí tó ti wọ mọ́nímọ́sì tó dárúkọ mọ́nímọ́sì tó dárúkọ Lizzy mọ́nímọ́sì kúkú dọ́dọ̀ ẹ kò tá sí ẹ but the moment tó lo voice ẹ tó dẹ̀ jẹ́ pé ọ̀tá ni ẹ ó dá sí ẹ̀yẹ́ ẹ ló kọ́kọ́ bọ́ ọ̀tà pérépé ẹgbẹ́ ọ̀rọ̀ ó ní ìkà kọ́ ló máa da ìkà kọ́ ló máa rújọ́ ìkà kọ́ ló máa da ọlọ́gbọ́n ń bẹ ní Nàìjíríà ìwọ ìyá ìwà pariwo òǹkẹ́ ó yá péra. agbára lórí àṣìṣe torí pé ẹnu mi yìí mo fi ń tún tọmọ aráyé ṣe ni mi fi bá tọmọ aráyé jẹ. bẹ́ẹ̀ náà lèmi Adébímpé aláṣọ àdúrà ẹnu mi mo fi ń tún tọmọ aráyé ṣe ni mi ní fi bá tèèyàn jẹ ṣùgbọ́n ẹni tàbí nínú obìnrin dábàá normal delivery cesarean section afabẹ́gbé ẹ jáde ni wọ́n clone ẹ ni wọ́n bí ẹ true surrogacy ni wọ́n bí ẹ true IVF ni wọ́n bí ẹ true donor egg ni wọ́n wá fertilize ẹ níta wọ́n wá kí ẹ sínú surrogate ni wọ́n fertilize ẹ níta wọ́n wá kí ẹ sínú ẹnikẹ́ni tó gbé ẹ wálé ayé ni tí ẹ bá wá mú okòwò mi wálẹ̀ ibi tí mo ti ń jẹ tẹ́ ẹ fẹ́ jíbẹ̀ tẹ́ ẹ fẹ́ dibi tí Lizzy Ajonrin ti ń jẹ agbógun tì yín máa fẹnu mi máa mú ìdásílẹ̀ báyìí máa ṣàpẹnu mi máa fi bá tiẹ̀ jẹ́ àwọn òǹdè àbáyàn ọjà jẹ́ ìwà la máa ń ṣe jẹ́jẹ́ Lizzy Ajonrin ló ń lọ many of you bloggers illiterate bloggers deluded bloggers ẹ kí ló tẹ̀ máa ṣe tó ṣe pé kí ló kọ́ àyìn ń bẹ̀ why are you the judge ó ṣe máa lọ jẹ́jẹ́ tiẹ̀ why are you asking an adult tó fi ń ṣe pé wọ́n ní tí nǹkan bá ẹni tó ń lọ àgbà tó rí tó sáré lọ tí nǹkan ò bá lé òun gan lé nǹkan why are you asking oréyàn tó ń sáré o tún bẹ̀rẹ̀ pé kílé tó fi ń sáré ó ń gbé àdàbí wá fún yín lójoojúmọ́ àdàbí ló ń jà lórí ìwọ ìyá mọ́nímọ́sì àti mọ́nímọ́sì nítorí pé jẹ́jẹ́ Lizzy Ajonrin òun ni but many of you ẹ kàn máa rí clip ẹ kàn rí clip ẹ ní mọ nǹkan tó fàdí ìjà ẹ gbọ́ ibẹ̀ ẹ ti máa gbé ó tún ti dé ìyá ilé pé kò kúkú ní dáyé lóò tí ò bá rí yín ẹ̀yin náà fẹ́ fi pull crowd ni bẹ́ẹ̀ bá gbórúkọ kó ìmọ̀dà yín síbẹ̀ kò ní pull crowd àfi tẹ́ bá forúkọ Lizzy Ajonrin sí ọmọ ológo tá a sọ lọ́wọ́lọ́wọ́ ni. kí ló dé tí mọ́nímọ́sì tí ò ṣe máa fẹ́ nu ìṣó polówó kí ló dé tí ò ṣe máa fi ṣẹ̀pẹ̀tẹ́ rí polówó Ìyábọ̀ Òjó kó máa fi polówó ó ṣe jẹ́ pé Lizzy Ajonrin ló fi polówó ó ṣe lọ mú gbogbo jewelries tí Ìyábọ̀ Òjó níláyé lọ́rùn kó sọ pé kí n kọ́ bẹ́ẹ̀ ṣe kó máa fi polówó tiẹ̀ ó ṣe jẹ́ pé nǹkan ẹni tó ò fẹ́ràn ló fi ń polówó stay on your lane ó yá ẹ dúró sórí ilé nìyí ẹ ń sọ̀rọ̀ ilé ètò ti lọ lock bí ṣe máa ń lock gbogbo ìgbà nìyẹn tí gbogbo ẹ̀ tí ẹ ti lọ. wá a ṣẹ̀ṣẹ̀ tún máa wá àǹtí Bísí lọ́sìn Bísí ẹ má bínú o Bísí torórí ẹ̀ ni mo dẹ̀ ti kíráàmù ẹ̀ sórí. torí afẹ́fẹ́ tinú bí mi ṣùgbọ́n ẹni tó bá ní ẹbí gidi nílé àtẹ̀bí ọkọ àti àwọn olólùfẹ́ mi ni alájà kí lẹ ṣe yìí fún. àwa ní ẹbí gidi a ní ẹbí gidi nílé àwọn fáǹsì wa náà wà ń bí àwọn dẹ̀ sọ wípé ká bá yín sọ̀rọ̀ wípé ìyá yìí ò ní làákàyè ọmọ ẹ lọ sọ́jà ó gbáyàn létí wọ́n wá mú etí ẹ̀ wọ́n gba passport ìwọ wá sábà pé gbà wá o ṣọmọ ẹ ò lè ga ni ìwọ wá sẹ́ pé ìwọ mọ́mọ́ tiẹ̀ ó tilẹ̀kùn mọ́ sínú yàrá wípé ìwọ ló bọ́ síta ló ṣàyà gbangba àìmọye àwa tá a máa jáde tá a máa sọ̀rọ̀ nípa Lizzy tó jẹ́ pé ọmọ ni Lizzy jẹ́ fún wa èmi ìyá ẹ̀ ní mo bọ́ ta gẹ́gẹ́ bí abiyamọ mo wá takò ẹ ìwọ ìyá mọ́nímọ́sì torí o kàn gbé kinní sójú ní bá gbọ́ jẹ́ kí mi gan náà bó etí mo lè má ní kinní kan fi ń borí ọ̀tà ṣáà ní kọta torí òtútù mú nílùú
torí pa ti ìyá Anonymous ṣọ́ ara ẹ̀ kí ló wá dé sọ pé wọ́n ni mo ti bí ibi kíní yẹn mo ti oya máa sọ. títí gbogbo eléyìí náà ẹ filẹ̀ a sì filẹ̀ a sì dá. àwa gan fi ẹ́ lẹ̀ nígbà tó wá bẹ̀bẹ̀ àwa náà fi ẹ́ lẹ̀ right a fi ẹ́ lẹ̀ a dẹ̀ ń ṣe tiwa lọ àfi bó tún ṣe dé bó ṣe gbé jìtá kọrùn tó gbé jìtá tó yẹ pé àwọn làwọn kọrùn ta lo jìtá tó mú jìtá wa tó tẹ tó gbé bọ́ta ètà tún wọ̀ ó tún gbé ó tún bẹ̀rẹ̀ sí ní tẹ ẹgbẹ́ professional ẹjọ́ ṣé mo sọ̀rọ̀ àti professional ẹjọ́ ṣé NMC police ò ní mú mi báyìí ẹjọ́ ṣé NMC police ò ní mú mi ẹjọ́ nítorí Ọlọ́run ṣé NMC police ò ní mú mi báyìí ìwọ Ọlọ́run ṣàánú fún mi NMC police ṣàbárí kò ló sọnù ẹ̀yin comment section yẹ dá o. láti pé ká bá ń gba orúkọ ọmọ mi kúrò lẹ́nu ẹ̀. nígbà tẹ ẹ ṣe tán tẹ ẹ bu tẹ ẹ tú tẹ mama this is so well kí lè wá n ti bá ní náà ni màá fi borí báyìí kẹ ẹ ti bá ní ẹjẹ kúrò gèrè ò bá jẹ tọwẹlì ò bá jẹ tọwẹlì ṣé mo ṣá ti borí ṣé mo jọ ni ìyá nígbà tẹ ẹ ti dín kàrà ọjọ́ méje tẹ ẹ bu tú tẹ ẹ ṣe oríṣiríṣi nǹkan tẹ ẹ fún tẹ ẹ ṣe oríṣiríṣi nǹkan tẹ ẹ ṣe fún ẹ wá bọ́ sí ọlọ́pàá pé kọ́ bá yín gborúkọ ẹ̀ kọ́ bá yín gborúkọ ọmọ yín lẹ́nu Lizzy ta ló kọ́kọ́ fi orúkọ Lizzy sẹ́nu ṣé kìí ṣe Anonymous ló kọ́kọ́ fi orúkọ Lizzy sẹ́nu irú ìjà ibi wo lẹ̀ ń jà ẹ wá bọ́ sí ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá o ẹ bá ń gborúkọ ọmọ mi gbogbo ọlọ́pàá yé Inspector General of Police IG AIG 1 AIG 2 AIG 3 AIG 4 AIG 5 gbogbo CP of the 36 states of the Federal Republic of Nigeria I call on you ẹ jọ̀ọ́ ẹ bá mi gborúkọ Lizzy lọ́wọ́ ìyá Anonymous àti Anonymous ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o ẹ bá mi gborúkọ Lizzy lọ́wọ́ ìyá Anonymous àti Anonymous o gbogbo IG ilé ayé all the IGs of all the countries in this world wide ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo UNESCO gbogbo ibo ni wọ́n ti kí la máa ibo ni kí lórúkọ àgbáyé yẹn náà ẹ bá mi kọ síbí kí lórúkọ àgbáyé kí ló ń ṣẹlẹ̀ kí lórúkọ ṣé kìíní ṣó ti tọ́ ni ṣó ti torí bátìrì mi fẹ́ kí bátìrì yẹ kú bátìrì yẹ ṣì wà bẹ́ẹ̀ ẹ kí ló àwọn tó yẹ headquarters wọ́n wà ní Switzerland yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbí kí n lè porúkọ àwọn náà àwọn tó máa ń wà ní ìcháàjì wọ́ nǹkan ẹ jọ̀ọ́ téèyàn máa ń gbé wọn kọ́ọ̀tì. kó ṣe tiẹ̀ kí kálukú ṣe tiẹ̀. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa sọ fún Anonymous pé àwọn òyìnbó China ẹ̀ tí wọ́n gbà United Nations ẹ ṣe United Nations mo pè yín o I call on you United Nations on behalf of Lizzy Ajonrin please Lizzy Ajonrin is a Nigerian citizen a wealthy woman a socialite yes o one that works very hard a philanthropist Anonymous and her mother they are planning to do evil to her and I use this medium this opportunity to call on you United Nations help me United Nations in Geneva, Switzerland, help me. Justice for Lizzy Ajonrin. Lizzy Ajonrin must not die, must not come down. Lizzy Ajonrin ogudo wale ogudo ku. Justice for Lizzy Ajonrin. United Nations in Geneva, Switzerland. I call on to you on behalf of Lizzy Ajonrin. There is one woman called Anonymous and her mother. They are narrating they are judging her one rojo ekiri one narrate ekiri ejeba gba help me to collect Lizzy Ajonrin from their mouth let them vomit Lizzy Ajonrin ẹ pọ̀lẹ̀ túbọ̀ n tó bá sọ lásán. títà bàbá wa bí Lizzy léèrè pé ǹjẹ́ òfin kan ń bẹ tó ní tẹ̀yìn kan bá wọ góòlù ẹnìkan ò gbọ́dọ̀ ṣerú rẹ̀ ṣùgbọ́n gbogbo gbìyànjú wa pa. ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ gbogbo èèyàn Nàìjíríà yìí pé tí èèyàn kan bá wọ góòlù téèyàn kan bá ṣerú ẹ̀ ǹjẹ́ òwò máa ń dí òwò lọ́rùn ǹjẹ́ a gbọ́dọ̀ fi òwò ẹni yẹn ká wá parẹ́ nítorí pé a ṣe imitation ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín President Putin of Russia mo bẹ̀ ẹ́ o Donald Trump of the United States of America ẹjọ́ kí lórúkọ president wa ń bí ẹjọ́ ẹjọ́ bá ń pe Kẹ́mi Bọ́dúnàṣì Bọ́bí o ẹjọ́ mo bẹ̀ yín ní o justice for Yèyé Mẹ́ṣọ́ ó yá Bọ́bí. olójásí nígbà tá a lọ fẹjọ́ Lizzy Ajonrin sí ní alágbọ̀n ọ̀gá tá a bá ń bẹ̀ ó tiẹ̀ káwọn lára wọn sọ̀rọ̀ ọmọ púpọ̀. nígbà tí wọ́n lọ fi ẹjọ́ Lizzy Ajonrin tí wọ́n gbé ọjà ẹ̀ tí wọ́n ń ba ọjà ẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ba ọjà ẹ̀ jẹ́ náà bá tún lọ sí alágbọ̀n wọ́n lọ fi ẹjọ́ rẹ̀ sùn ọ̀gá tán bá ń bẹ̀ ó tiẹ̀ ṣàbíyamọ́ ó ká lára pé báwo ni Lizzy tí ẹgbẹ́ tẹ́ bá ọjà ẹ̀ jẹ́ ṣe máa ṣépè fún yín ó ká lára ó tiẹ̀ ṣàbíyamọ́ ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ nígbà tí ọ̀gá délé tó ronú pé wàdà ẹjọ́
nítorí pé gbogbo gbà náà gbogbo wàhálà yẹn ó jẹ́ kó ti ọmọ mi díẹ̀ Ọlọ́run kan sàmúlò wá sí ẹni tí ìfà wàhálà. ó tẹ ọmọ ẹ máa gbọ́ ó tẹ ọmọ ẹ̀ díẹ̀ gbogbo wàhálà yẹn ó tẹ ọmọ ẹ̀ díẹ̀ ìka ló ṣe wàhálà ebi wọ́n ní wàhálà dúró jẹ́jẹ́ tó lọ́gùn ìwọ lè ṣù dúró jẹ́jẹ́ tẹ́sù ní owó orí bí jókòó tó ní kò sáyè kankan mọ́ lára ẹ̀ but ṣe ń tẹ imú ẹ̀ wà torí kí èṣù jókòó lé tẹ́ imú ẹ̀ ń bì. President ma Frederick in Germany ẹgbẹ́ bá kọrúkọ ti President of Ireland síbi Republic of Ireland ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo wà ibẹ̀ ni mo pálí wọn mo gbé dání ẹ bá kọrúkọ President of Ireland síbi. ló bá tẹ̀ ẹ́ níbi tọ́mọ ẹ ti ń ṣàprókó kiri tó ti ń gbèjà oníjà níbi tó gbé ń ṣe òfófó kiri lábẹ́gun bá gbé gèlè lọ níbi tó gbé ń ṣe òfófó kiri látẹ́gùn bá gbé gèlè lọ lẹ́yìn wá yọ sọnù lójú bá yọ bọ́ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o rẹpẹtẹ ẹni tẹ́ ẹ gbọ́ ọjà ẹ tẹ́ ẹ jí ọjà ẹ tẹ́ ẹ jí ọjà ẹ kọ́pì tẹ́ ẹ jí ọjà ẹ kọ́pì ẹ tún gbé lọ sílé ẹjọ́ ẹ gbé lọ sí àgọ́ ọlọ́pàá làwọn yẹn ṣàrọ̀ ajé wọn pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ṣe àmọ́ pé tẹ́lẹ̀ bá kọ́ gbẹ́jọ́ wá fún yàn náà bí ẹni òṣèṣe gbẹ́jọ́ wá fún mi jọ́yẹ tẹ́mi náà ò gbọ́ tí mi ò farabalẹ̀ nígbà tí ẹ wá lọ tán làwọn yẹn á farabalẹ̀ pé ẹjọ́ kílẹ̀ ń bá wí ná ẹ kọ́pì ọjà èèyàn ẹ jí ọjà èèyàn gbé ẹ kọ́pì ẹ̀ kọ́ ẹni bá ti kọ́pì nǹkan èèyàn plagiarism ni ó jalè ní ẹni bá kọ́pì nǹkan ó jalè ní ó lè ní tẹ wá gbé ọjà ẹ̀ ẹ wá tún gbé lọ sílé ẹjọ́ ẹ gbé lọ ságọ́ ọlọ́pàá àwọn àgọ́ ọlọ́pàá wọ̀ tí ẹ ṣe nígbà tó wá dalẹ̀ tó wá ń rìvíw ẹ̀ náà pé àwọn pípù yìí lọ jí ọjà gẹ́ẹ̀lì kọ́pì náà President of Ireland kò popular Bísí Wèrè kẹ́rí Bísí Wèrè mi àti ẹ ti jà látòní lọ President Ireland gbogbo yìí mi ò like Bísí Wèrè mọ́ o ẹni tó wà under the profile tó jẹ́ Bísí Wèrè yẹn kò ń ṣọ̀rẹ́ mi mọ́ ẹ̀rí tó ní popular tó ní President of Ireland. pé ní gbogbo ògbà àwa sì mọ̀ pé pẹ̀lú olè ṣe nǹkan kan nínú ara wa. ok Lizzy wá ń ṣépè fún yín gbogbo ògbà ẹ dẹ̀ mọ̀ pé èpè ẹ̀ kò lè ṣe nǹkan kan fún yín ní gbogbo ara kí wá lẹ̀ sá káàkiri fún èpè ẹ̀ báyìí kí lẹ̀ sá káàkiri fún justice for Yeye Mẹ́ṣọ́ ẹ mọ̀ yí pé téèyàn bá mọ̀ pé èpè náà wọ̀ta ó ní ìdá tí bá sá káàkiri kí wá lẹ̀ lọ́n fẹjọ́ ẹ̀sùn lágọ̀ọ́ ọlọ́pàá kí lẹ̀ kọ̀ọ̀kan fún èpè yẹn báyìí ìwọ náà sọ́nbì ó ní ó tẹ ọmọ ẹ díẹ̀ ara èpè tó jà nìyẹn sórí tẹ bá ń gbèjà èèyàn tẹ bá ń bá yàn jẹ máa dúró sórí òtítọ́ kò yẹ yín ṣe ẹ̀rọ ọmọ NMC police NMC police tó fẹ́ jà wọ́n tí yóò jà lórí òtítọ́ ṣẹ́ríbi tó bá rẹ̀ evidence ìyapa ṣẹ́ríbi tó bá rẹ̀ he who lives in glass house do not throw stones ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ̀ mọ̀yàn kankan tẹ́ ẹ̀ ní nǹkan kan ọmọlọ́mọ oròmọdìyẹ láàrin ayé òun ni Lizzy Ajonrin kò níyà kò ní bàbá mọ́nímọ́sì dẹ̀ ní ó níyà ó ní bàbá ó ní àwọn aláfẹ̀yìntì ó dẹ̀ rò pé òun fẹ́ fìyà jẹ Lizzy ṣùgbọ́n bàbá God wà lókè ọ̀run bàbá tó jẹ́ pé ẹni tó bá sọ fún ẹ sí pé má wọrí mo máa dúró tiẹ̀ mo máa bẹ́ẹ̀ ṣe tó bá di ìṣẹ́jú mẹ́ta tọ́lọ́run dẹ̀ mọ̀ pé òótọ́ ni tọ́lọ́run bá fẹ́ jà sí ayé birikiti ayé 360 degree wọ́n yí 360 degree fún ẹ̀yà mọ́nímọ́sì ayé àkàmọ̀rà lórí yẹn ó yá pé ó sọ. wọ́n fi ọ̀rọ̀ Lizzy wé ọ̀rọ̀ ẹni tí ò mọ̀ ti sọ nítorí pé téèyàn bá rẹni tí ò mọ̀ tó bá ń bá a sọ̀rọ̀ ó pàdánù ọ̀rọ̀ ni. ẹ wá fi ọ̀rọ̀ Lizzy àwa náà fi ọ̀rọ̀ tiyín a fi ṣe ọ̀rọ̀ àṣírí òun là ṣe dá sí ẹ ìwọ ọjà ẹ àti ọmọ ẹ a fi ọ̀rọ̀ ẹ a fi ṣe àṣírí ọ̀rọ̀ àṣírí àdá sí ẹ àlọgbọjà tiẹ káwa náà wá lọ ṣe góòdì irú ẹ àṣà ń ṣe tiwa lọ ni àwa kúrò lẹ́kọ̀ọ́ àlọkọ ṣọ́ọ̀bù síbàdàn àṣeyẹ tán àbọ̀sà Àbújá àtúbẹ̀rẹ̀ sí ní ṣe yẹn NM police ti mú mi ọ̀hún gírímù tẹ̀tẹ̀ ẹ bá pẹ́ NMC police ẹ bá mi lọ sí orí wọ́ọ̀lù NMC police tẹ bá rí nǹkan kan tó contradict the code of conduct of NMC ẹgbẹ́ wa bá mi àwa analyse níbi ká tó ju ọ̀rọ̀ ẹ̀ ká tó ju sí ọ̀dọ̀ àwọn tó rán níṣẹ́ ká tó ju ọ̀rọ̀ ẹ̀ sí ọ̀dọ̀ àwọn tó rán níṣẹ́ mo sọ fún yín pé mo máa bá ká pọ́nkọlẹ̀ I will put her right where she belongs ẹnikẹ́ni tó bá fẹ́ gba ìjẹ́ lẹ́nu èèyàn mọ́nímọ́sì àìwọ àtìyẹ́ ẹ fẹ́ gba ìjẹ́ lẹ́nu Lizzy Ajonrin àdẹ̀nígbà fún yín gbogbo ẹ̀yin blackmailers including NMC police tó wo sunsun tó ń bá colleague ẹja unnecessarily tó ní kó lọ máa káwọn èèyàn kó lọ máa purọ́ tó ń incite the public against your colleague for no just cause tó rántí fi bansisi jù ẹ lórí 9 months bansisi yẹn pọ̀ jáǹtì rẹ̀ gbogbo àwọn ọmọ mi if you want to know I'm a nurse right àbúrò tán bí lé mi gbogbo àwọn táwọn United Kingdom ni mo ń sọ èmi registered nurse àbúrò mi physiotherapist and a nurse ó ń ṣiṣẹ́ nurse registered nurse ọmọ ẹ̀ registered nurse ọmọ ẹ̀ àkọ́kọ́ ọmọ ẹ̀ kejì registered nurse ọmọ ẹ̀ kẹrin registered nurse ní àgbàtàwà ń bì ọmọ tó tájọ́ ọmọ ọ̀yá mi àti èmi àti ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwa 5 ni nurse ìyẹn nìkan wá kọ́ ṣe rí àbúrò ìyá mi tó kú àbúrò ẹ̀
àbúrò ìyá mi 77 years old ṣé 77 ni àbí 78 nurse ni wọ́n ṣe rí last born ìyá mi nurse ni wọ́n gbogbo wa wà ní United Kingdom yìí èmi ni àwa ní family mi nìkan ní United Kingdom yìí àwa méje ni nurse registered nurse ó wù mí ni mi ìgbà bá ń sísì nǹkan tó wùyàn lèèyàn ṣe nǹkan àwọn bá ń sísì nurse ìwọ tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá èmi tó jẹ́ pé nurse méje nínú immediate family mi afẹ́ kú afẹ́ la ọ̀rọ̀ mọ́nímọ̀sí ni wá sọ bí. ti wá fi sílẹ̀ àwa lọ sọ́lọ́gbọ̀n yìí à ń fojú kan Lizzy kò yọjú o mo sọ fún wa níbẹ̀ pé lọ́ọ̀yà rẹ̀ ti wá lọ́ọ̀yà ní. ó ṣàìmọ̀ wípé ẹ̀ níṣẹ́ ẹni tó rán yín pé kẹ́ ẹ lọ sí alágbọ̀n pé kẹ́ ẹ lọ competition sorúkọ Lizzy ti pọ̀ ju gbogbo wọn yẹn lọ ẹ̀yin lẹ́ ń rò pé èèyàn kékeré ni lọ́ọ̀yà èèyàn lè lọ ṣojú èèyàn lálágbọ̀n tó bá competition lọ́ọ̀yà lè lọ bẹ́ẹ̀ answer petition ẹ̀ ó ṣe dandan kẹ́niyẹn fẹ́ kó fojú hàn ẹ̀yin dúró síbẹ̀ kò tó tẹ́ ẹgbẹ́ lẹ̀ ó wá mú yín so ẹ̀ ń retí Lizzy kó wá sálágbọ̀n ẹgbẹ́ kan tó sọ fún Lizzy o tó fẹ́ kó ṣẹlẹ̀ sí Lizzy tó wá ṣẹlẹ̀ sí Mọ́nímọ̀sí àtìyẹ́ ilé máa wá ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì yẹn Lizzy ṣe program gbogbo gbà tó jẹ́ pé èyí tó tún fi bú wa nínú ọ̀sẹ̀ méjì yẹn ó ń bẹ ṣùgbọ́n agbọ́ tó ránṣẹ́ wípé ní Nàìjíríà ibi tó mọ̀ yàn dé ẹnìkan ò lè gbẹ̀hùn ẹnìkan àwọn èèyàn sì sọ fún wa. irọ́ ló pa Lizzy ò ẹ́fà sọ bẹ́ẹ̀ Lizzy máa ń sọ pé mi ò mọ̀yàn kankan àfọlọ́hún ṣùgbọ́n àdàbí ni mo gbé dání nǹkan tí Lizzy bá ń sọ ni ẹ̀yin lẹ máa sọ pé ẹ mọ̀yàn ẹ̀yin lẹ lọ sálágbọ̀n tó fún yín lọ́sẹ̀ méjì pé Lizzy máa wá Lizzy dẹ̀ràn ó ran lọ́ọ̀yà ẹ̀ lọ àwọn sans tún Lizzy mọ̀ ó rán wọn lọ kọ́ lọ́ọ́ bá jẹ́jọ́ ń bẹ̀ kọ́ lọ́ọ́ dáhùn sí ẹjọ́ náà kí wàá ní wàhálà tí ẹ ṣàfẹ́ kí Lizzy wá sálágbọ̀n ibi tó fi jù yín lọ nìyẹn torí pé òun mọ òfin ó mọ ráìtì ẹ̀yin lẹ mọ ráìtì yín ìyá Mọ́nímọ̀sí àti Mọ́nímọ̀sí ò mọ ráìtì ẹ rárá máa gbọ́. wípé wọn à lè gbé Lizzy lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ ní kótó president. wọ́n ní àwọn ọlọ́pàá sọ pé wọn ò lè gbé Lizzy lóòótọ́ nígbà tó rí pé Lizzy kò ṣẹ̀yìn ẹ̀yin lẹ ṣẹ̀ Lizzy náà ṣe sẹ́ pé nǹkan tó wà lẹ́yìn so ẹ fẹ́ kọ́ lọ gbé wá so can you just hear that nurse people having too many shops in Abuja and everywhere is against the ethics nursing ethics you just broke it sugar I broke ṣé NMC police ò ní mú mi báyìí ẹ jẹ́ kí n tètè máa sá lọ NMC police máa mú mi pé ọmọ mi ní ṣọ́ọ̀bù káàkiri ó ní ṣọ́ọ̀bù sí Abuja ó ní ṣọ́ọ̀bù sí Ìlọrin ó ní ṣọ́ọ̀bù sí Ìbàdàn ó ní ṣọ́ọ̀bù sí Èkó ṣé pé mo tún ti ṣẹ̀ sí NMC ó ti ṣẹ̀ sí NMC code of conduct ẹ sọ fún NMC police ní kó máa bọ̀ ní Bolton ó mọ ilé mi ó mọ àdírẹ́sì mi ṣe bó mọ̀ ẹ̀bí àdírẹ́sì mi ló fi gbé washing machine wa ẹni kó máa bọ̀ ẹnu la máa fi sọ́ọ̀jì la máa fi jókòó NMC police dey come torí mo ní ṣọ́ọ̀bù tó pọ̀ ọmọ mi ní ṣọ́ọ̀bù káàkiri but the mother will be caught bẹ́ẹ̀ ni èmi lẹ máa mú torí pé mo ní ṣọ́ọ̀bù ọmọ mi ní ṣọ́ọ̀bù tó pọ̀ èmi lẹ máa mú ẹ máa bọ̀ NMC police dey come I'm ready for you bá fún ẹ nípa kan ìwé NMC police orí ẹ̀yìn ẹ̀ tó di gátagátá yẹn Bísí wèrè mi ò bá wí Bísí ṣeré mọ́ o Lizzy Ajonrin no be okete now that they can bundle into prison for this mi ò bá Bísí wèrè ṣeré mọ́ Bísí wèrè ní audacity láti wá kọ́ sí orí platform pé President Thailand kò popular tẹ bá ti bá mi rí comment Bísí wèrè ẹ máa bá mi fi red dead sí kí n lè block yẹ ó dà pé ó wà unblockable. Okay, that's on a light table. Tara ni wípé ṣé wọ́n jọ ń ṣèjọba ni sọ́ọ̀ àti gómìnà Èkó ṣé wọ́n jọ ń ṣèjọba. So nítorí pé you just spoke like an idiot ó ṣeré ni o àjàsíbà ṣeré yan tí wàá manage. Now nítorí pé ẹ competition sí àbí nítorí pé ẹ gbọ́ pé wọ́n competition bọ̀ tó yìí dún ọ̀gọ̀gọ̀ wọ́n á gbé tó yìí dún ọ̀gọ̀gọ̀ sí prison. Ìyá Mọ́nímọ̀sí Èkó yìí rè wọ́n fẹ́ kó hàn yín lálágbàdo wọ́jú wọn rí lálágbọ́n tọ́wọ́ alágbọ́n bá tẹ̀ ẹ́ Ìyá Mọ́nímọ̀sí ó wá kanra ó lọ́ọ́ fẹjọ́ èèyàn sùn lálágbọ́n ipe ẹ̀jí ẹ̀ ń fi ohun ẹ̀ polówó ó wá bẹ̀rẹ̀ sí ní bu yín ẹ̀ tún wá apologize ẹ̀ tún wá fi ohun ẹ̀ tún bẹ̀rẹ̀ ẹ̀ tún fi gbogbo nǹkan tó ní ẹ̀ fi ń búlì ẹ̀ lọ́ọ́ fi sùn lálágbọ́n ètò wa so ẹ bá ti competition báyìí tẹ bá ti mú dálágbọ̀n báyìí ẹni tẹ competition against yẹn báyìí tó bá ti dálágbọ̀n báyìí wọ́n á kàn gbé torí pé wọ́n ò gbé ẹ wá bèèrè lọ́wọ́ wọn pé kílídẹ̀ ṣe gbé Lizzy Ajonrin wọ́n ní kò ṣe é gbé ni ó ṣe é gbé ni kò ṣe é gbé ó ṣe é gbé ni kò ṣe é gbé ibi kò ṣe é gbé máa gbé tèmi àgbọ̀ yìí ṣe eku àgbọ̀ yìí ṣe yán àgbọ̀ yìí ṣàgbàdo àgbọ̀ yìí jẹ náà àgbọ̀ yìí jẹ kòkò láàkiri kan ó ṣe é gbé náà kò ṣe é gbé Lizzy ò ṣe é gbé wọ́n sọ fún mi pé Lizzy ò ṣe é gbé ọmọdé yìí mọ̀ òfin wọn lọmọdé yìí mọ̀fin
ìyẹn ló wá mú ìyá yìí. Lizzy ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ń da ìlú rú ṣùgbọ́n kó má bàa sẹ́ni ara ẹ̀ nà ẹ wá lẹ́nìkan. Now Lizzy ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ń dà lúrú. Lizzy ó sì ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ó sì ń dà lúrú. Lizzy ó sì ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ó sì ń dà lúrú. Ó sì ń dà Amẹ́ríkà rú ó sì ń dà Nàìjíríà rú. Lizzy wọ́n ní ìwọ ló ń dà lúrú. Ní ìlú Amẹ́ríkà wọ́n ní ìwọ ló ń dà lúrú. Ní ìlú Tokyo wọ́n ní ìwọ ló ń dà lúrú. Ní ìlú China Lizzy wọ́n ní ìwọ ló ń dà lúrú. Lizzy wọ́n ní oko ní nǹkan méjì sí tó ń ṣẹ́jú pé kó o máa dà lúrú lọ. Lizzy mo dà lúrú mọ́ o. Lizzy tí bá tún rí ẹ kó o dà lúrú. Lúrú yẹn gan ni mo máa fi fún ẹ lóúnjẹ. Lizzy ń dà lúrú. Èmi ò mọjọ́ tí Lizzy wá ní armored car. Ẹ gbà mí o. Tí Lizzy wá ní àwọn ọmọ ogun. Lizzy wọ́n ní ìwọ ló ń dà lúrú gbogbo ibi tí wọ́n ti ń kí ogun ní Israel wọ́n ní ìwọ ló ń dà lúrú ní Palestine bíbọ́ ni wọ́n ní ìwọ ló wà ní Iraq tó ń dà lúrú. Lizzy wọ́n ní ìwọ ló wà ní Iraq àti Iran tó ń dà lúrú. Lizzy wọ́n ní ìwọ ló wà ní Kútọ́nù tó ń dà lúrú. Lizzy mi ò mọ̀ pé alágbára ni ọmọ tí èmi bí èmi ò mọ̀ pé òun ní dà lúrú àfi bó ṣe gbọ́ lẹ́nu ìyá mọ́nímọ̀ sí pé Lizzy ní dà lúrú. Lizzy wọ́n ní ìwọ ló jẹ́ kí sìmẹ́ǹtì Dangote wọn ìwọ ló ń dà lúrú. Lizzy ìwọ ló jẹ́ kí ata wọn àti tòmátò wọ́n ní torí pé ìwọ ló ń ta ní gbogbo mile 12 wọ́n ní owó gbé owó lé gégége sí orí wọ́n ní ìwọ ló ń dà lúrú. Wọ́n ní gbogbo olórin tí wọ́n ń gba mílíọ̀nù pé fún shout out pé ẹ̀kọ́ wá bá mi kọ láti inú oyún tí ń gba 4 mílíọ̀nù. Wọ́n ní àwọn tí wọ́n ṣe orin tí wọ́n ṣe shout out àwọn ní kéèkì àwọn ní wedding àwọn ní event planner wọ́n ní ìwọ ló kó sí wọn nínú wọ́n ní ìwọ ló ń dà lúrú. Lizzy eléyìí tó ṣe iná ò dà ìwọ ló ń dà lúrú. Èmi tí mo bí ẹ mi ò mọ̀ pé ìwọ ló ń dà lúrú. Ó dá gbogbo ìlú rú ó tún rán Trump sí Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta òun àti President Tinubu wọ́n wá jọ ń fi gbàgàgà. Lizzy ìwọ ló ń dà lúrú. Mo máa ṣe di tọ́pìkì sí Lizzy ní dà lúrú. Ìwọ ló ń dà lúrú. Ní àárọ̀ yẹn láàárọ̀ yìí ní Germany àwọn ọkọ̀ tí ń jẹ́ alálùbáríkà sí mama àti wọ àti Lizzy àti eléyìí tó wọ ní United Kingdom tó pe ara rẹ̀ ní ìyá rẹ̀ tó ní òun jẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ tí ń ta ko òfin gbogbo òfin NMC tí orúkọ rẹ̀ ń jẹ́ bí ìpàdásàdà wọ́n ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń dà lúrú. Ẹ̀yin mẹ́ta àrò mẹ́ta ẹ̀sìn ń dà lúrú gbogbo ẹ̀sìn ń dà yẹ́rú. Ṣódà bẹ́ẹ̀ kí ẹ̀yin mẹ́ta ẹ̀yin obìnrin mẹ́ta tẹ̀yìntọ̀ ìwọ wà ní Nàìjíríà ọmọ alálùbáríkà ń bẹ ní Germany ikọ̀ gidigba ibẹ̀ ní bóòtì ó pọn lára ní nọ́ọ̀sì tó yẹ kó máa ní ẹ́páàtì kò ní ẹ́páàtì. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá tí ń papẹ̀ wá ń dà lúrú ẹ̀ ń da cyberspace irú. Ìyá Anonymous ló sọ bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ àtúgbọ́. Ó sọ ẹ̀mí rẹ̀ nù kí a má bàa tẹ́jọ́ tí kì í ṣe ti. Nítorí pé ìyá Anonymous ti fi ẹnu ara rẹ̀ sọ ẹgbọ́n bẹ̀ yẹn mi ní sọ̀rọ̀ lébẹ̀ yẹn ọlọ́gbọ́n ló máa tú. Lára ni wípé ṣé wọ́n jọ ń ṣèjọba ni sọ́ọ̀ àti gómìnà Èkó ṣé wọ́n jọ ń ṣèjọba ni. Lizzy ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ń da ìlú rú ṣùgbọ́n kó má bàa sọ ẹ̀mí ara ẹ̀ nù kẹwàá lẹ́nìkan ló sọ ẹ̀mí rẹ̀. So wọ́n sọ fún wa níbẹ̀ yẹn kó dẹ̀dì níbẹ̀ yẹn ọlọ́gbọ́n ló lè tú. Ìyá Anonymous ó ní òun àti Anonymous ibi tí àwa ti gbúdọ̀ máa wá pé justice for Lizzy rèé o. Ìyá Anonymous àti Anonymous wọ́n ti lọ́ọ́ wo ṣẹ́ wọ́n wá rí i pé ẹ̀mí Anonymous máa sọnù ẹ̀mí ìyá Anonymous máa sọnù kó má wá di pé ẹ̀mí wọn sọnù kó má máa wá sọ wípé àwa la wá pa wọ́n o. Ó ní ìyá Anonymous ṣe bọ́ta. Ìyá Anonymous you have said it that you are looking for the life of Lizzy. Lizzy gbé ìyá Anonymous threat to life ní nǹkan tí ìyá Anonymous sọ yẹn threat to life and don't take it lightly. Ìyá Anonymous náà fẹ́ pa Lizzy. Ìyá Anonymous náà fẹ́ pa Lizzy. Ìyá Anonymous náà fẹ́ pa Lizzy. Ìyá Anonymous ó lóun fẹ́ pa Lizzy. Ìyá Anonymous apààyàn kó nítorí pé kí ọ̀tá Lizzy má bàa sọ ẹ̀mí rẹ̀ nù kó má bàa sọ pé àwọn làwọn pa so wọ́n ti fi ayákìlà lé Lizzy. Àníkà kígbe fún gbogbo aráyé pé ìyá Anonymous ti fi ayákìlà lé Lizzy nítorí pé ó ń dà lúrú. Ìyá Anonymous ìfi ayákìlà àwọn agbowó pani ìfi lé Lizzy káàkiri nítorí pé Lizzy ní ń dà lúrú ẹgbẹ́sẹ̀ Lizzy ní ń dà lúrú àbí Anonymous àti ìyá rẹ̀ ní ń dà lúrú. Lizzy ìwọ ò bá Tinubu ṣe ìjọba ó kò mọ Lagos State Governor wọ́n ti táàgì ẹ̀ báyìí wọ́n ní ìwọ àti Tinubu lẹ́jọ́ ń ṣe ìjọba wọ́n ní ìwọ lè ń dà lúrú wọ́n ní ìwọ ló ń dà lúrú. Ìyá Anonymous ló sọ bẹ́ẹ̀ ó ní Lizzy ní ń dà lúrú a kò sí ní Lizzy a kò mọ bí tí wọ́n ti fi Lizzy jẹ any appointment kò gba political appointment ó gba state appointment báwo ló ṣe wá ń dà lúrú. Ìyá Anonymous àtọmọ rẹ̀ Mọ́nísọ́lá ní ń dà lúrú o ẹ bá wa gba Lizzy lẹ́nu wọn o wọ́n ń dà lúrú o wọ́n fẹ́ pa Lizzy o
justice for Lizzy o ihun tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn ni wọ́n plan náà sọ yẹn o wọ́n ti fẹ́ fi àwọn tí ń pànìyàn àwọn ayákìlá wọ́n fẹ́ fi pa Lizzy o ẹ bá mi gba Lizzy lẹ́nu wọn o ìyá Monimos ló fẹ́ pa Lizzy o ìyá Monimos àti gbogbo òdílé rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ ló fẹ́ pa Lizzy o Kuburatu ojú abẹ ìdí obo kírun àwọn ti lọ ṣe ètùtù orí wọn ni ó sì dálé ìyá Monimos ni wọ́n fẹ́ wá ló fẹ́ wá ṣe ló fẹ́ act out ẹ máa bá mi kọ́ sílẹ̀ pé justice for Lizzy o Monimos ní ìdàlúrú àti ìyá rẹ̀ Monimos àti ìyá rẹ̀ ní lọ sí China tí wọ́n lọ ń dàlúrú àwọn ní lọ sí Japan ní wọ́n lọ sí South Korea ní wọ́n ń dàlúrú o Monimos àti ìyá rẹ̀ ní ìdàlúrú ẹ bá wa gbà wá o ẹ gba Lizzy Ajonrin o justice for Lizzy o justice for Lizzy Ajonrin wọ́n fẹ́ pa Lizzy Ajonrin fún wa o ọmọ alálùbáríkà sí màmá ibo ló wà wàbí kú àwọn ìyá tọ́nà àwọn ti flat tí gbogbo ewu gborí wọn àwọn méje ní ìlú méje kí wọ́n lọ ṣépè ní ìlú méje kí wọ́n lọ pe àdàbí ní ìlú méje fún Monimos àti ìyá rẹ̀ kí ọwọ́ ayé kó lè tẹ Monimos àti ìyá rẹ̀ tí ń dàlúrú àwọn ní ìdàlúrú gbé. àtẹjọ́ tí kì í ṣe tiwa lé wa láyà lèmi ṣe ń pariwo fún gbogbo àgbáyé. ìwọ ń pariwo fún gbogbo àgbáyé pé ìwọ fẹ́ pa Lizzy ni ìwọ ìyá Monimos ń pariwo fún gbogbo àgbáyé pé tí ìkọ̀kan bá ṣe Lizzy ìyá Monimos tí ìkọ̀kan bá ṣe Lizzy pẹ́kẹ́ ìwọ àti Monimos ni torí ìwọ fúnra rẹ ló ké wá síta ń sìn ó ní ẹ gbé lọ sílé ọlọ́pàá lẹ́yìn ìgbà tẹ́ gbé lọ sí ọlọ́pàá àkókò mọ̀ ìwọ náà ló wá sọ lẹ́yìn ìgbà tẹ́ gbé lọ sí tọlọ́pàá ẹ gbé lọ sí court lẹ́yìn ìgbà tó gbé lọ sí court ó wá tún gbé wá sí court of the public ní orí internet ó wá parọ́ mọ́ pé ń dàlúrú wípé òun àti president Tinubu ni wọ́n jọ ń dàlúrú ó pé president Tinubu ni Lizzy ń ṣiṣẹ́ fún ni wọ́n ṣe lè rí Lizzy gbé sí ẹ̀wọ̀n ní dàlúrú nítorí Lizzy ò jí nǹkan kan lọ́wọ́ ẹ ẹ̀yin lẹ jí design yẹn ẹ̀yin lẹ ń bu ẹ̀yin lẹ subject ẹ̀ sí bully yóò sì bu yín padà ẹ sì ní dàlúrú kí ló wá fi ń dàlúrú ṣé orogún ní fi ń rú ìlú ká ni àbí tírélà ní fi ń dàlúrú àwa kò mọ tí Lizzy fi ń dàlúrú báyìí o Monimos àti ìyá rẹ̀ ẹlẹ́nu pápẹ́ ní ìdàlúrú o ẹ bá wa bẹ̀ wọ́n o wọ́n ń dàlúrú. So Monimos àti ìyá Lizzy ò ṣe é gbé nítorí pé kí ni ọmọ ọlọ́mọ láàrin èrò ni Lizzy ẹ̀yin ni kẹ́ lọ tú èrò yín pa kẹ́ lọ ro inú yín kẹ́ bọ́ síta kẹ́ ṣe public apology fún Lizzy for giving her stress. Because this is a stress and a slap on the face of all Abiyamo aye. That somebody stole your design, that same person still took you to the police station, wrote a petition against you, and the police haven't weighed the case according to what you said on this video, did not do anything because Lizzy's lawyer was there to say her own or his own. But instead of that, you came out online to come and blackmail her that she's the one, that she's a terrorist, because anybody daluru terrorist in one, and that is what you have just said. But I will correct the notion. Lizzy Ajonrin Kodaluru, she's on her platform doing her own thing. She's not a terrorist. If you don't bump onto her negatively, she will not bombard you with her Adabi Pro Max. And up to now, it is the Adabi Pro Max that is working, because you can't. Èèyàn kan bá mi sọ nǹkan kan. Olórí burúkú kan wà níbí báyìí tí mo fẹ́ kẹ́ block dànù. Bí pé why don't you tell this girl the truth? Ìwọ náà ṣe lọ bá àwọn tí wọ́n mọ̀ kó sọ truth fún wọn. Mi ò fẹ́ gbé comment yẹn wálẹ̀ nítorí gbogbo ẹ̀yin 30 types sí abẹ́. Gbogbo yín dẹ̀ rí pé nǹkan tó ń sọ pé òpònú ni ẹni tó wà ní under Bonnie scholar. Alábòsí èèyàn ni olórí burúkú ènìyàn ni ara yín là ń sọ mi ò dárúkọ MP must you come to my page and come and write your comment there bẹ́ẹ̀ ṣe máa ń fíràn kiri nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń fíràn kẹ́ẹ́ máa ń gba bẹ́ẹ̀ ṣe máa ń fi èpè sí orí ara yín ni tèmi ò bá Lizzy sòótọ́ ọ̀rọ̀ ìwọ ò ṣe bá Lizzy sòótọ́ ọ̀rọ̀ ṣé ẹnu tiẹ̀ gé ni àmọ́ gbẹ́nu tiẹ̀ falágbàpọ̀ ọwọ́ tó fi type nǹkan sí orí page mi yẹn o ò tún fi ọwọ́ yẹn ṣe nǹkan rere ojú tó o ní ló ṣiṣẹ́ ń fi type ojú yẹn máa fọ́ mọ́ ẹni ojú inú ẹ̀ á fọ́ ojú ìta ẹ̀ á fọ́ àdàbí tí mo bá wá sórí page yẹn tí mo wá type nǹkan síbẹ̀ rí ṣùgbọ́n tí mi ò bá dé orí page yẹn láti type nǹkan síbẹ̀ ìwọ ìṣẹ̀dá tó wà ní under Bonnie scholar tó type sí orí page mi tó wá type sí orí podcast mi ò ní kíje ọwọ́ ẹ̀ máa gbẹ gbogbo nǹkan tó dá nínú ayé ẹ̀ máa gbẹ wàá sunkún wàá sọ ẹkún tó korò wọ́n á fi ọwọ́ irú ọwọ́ tó fi type sí page mi wọ́n á fi dì ẹ́ léjìká mú lórí àwọn ọmọ ẹ lórí gbogbo nǹkan tó dáadáa nínú ilé ayé ẹ ní ìdórí page rí èmi ni mo dẹ̀ ní ẹnu mi ó lè gbé mi lọ sí NMC pé mi ò sọ truth
gbé mi lọ sí NMC torí pé NMC police NMC lẹ fi halẹ̀ mọ́ mi orí yín burú àní kò gbé mi lọ pé ó yẹ kó sòótọ́ fún yàn kan kò sòótọ́ ìwọ ló mọ̀ pé mi ò sòótọ́ àwọn tó mọ̀ pé mò ń sòótọ́ òótọ́ ni mò ń sọ yìí nítorí kò favour ẹ tí nǹkan ò bá ti favour yín ẹni yín ò sòótọ́ àti NMC police nọ́ọ̀sì tó sọ̀rọ̀ ẹ̀ di NMC police tó o bá ti ní opinion tí opinion tèmi ò bá ti yín mu I'm a liar I'm not telling the truth I'm not empathic orí yín dàrú òfò lẹ́ máa ṣe. So ìwọ ìyá Anonymous ojú tiẹ̀. May I use this opportunity once again to call on the Federal Republic of Nigeria, the President of the Federal Republic of Nigeria, President Ahmed Tinubu, and all the governors of the southern western part of Nigeria. Please, I'm begging of you, all the police commissioners, all the Inspector General of Police, I don't know them, I don't know their ranks. Please, justice for Lizzy. If anything happens to Lizzy Ajonrin, hold Iyabo Ojo, Munisola, who is the owner of Monimos Jewelry, and her courts, including her mother, responsible. My name remains Adebimpe Alasho-Adura, a mother to Lizzy Ajonrin, a mother to Lizzy Ajonrin, a mother to Lizzy Ajonrin. Justice for Lizzy Ajonrin. Nothing must happen to her. No evil must happen to her. If anything happens to her, hold Iyabo Ojo, Monimos Jewelries, and her mother, and all her courts, Enusho, Fola Tinubu, hold them responsible, because Monimos Jewelry's mother just said in her interview that if anything happens to Lizzy, they are the one that is responsible for it. God bless you all, and I thank you. Bye for now. Adabi polúwọ̀ ìsàsọ̀jù ṣẹtiráyé ṣẹtirẹ́nu ilẹ̀ ṣẹtirẹ́nu ọkọ̀ báyìí níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ̀yin tẹ́ bá fẹ́ pure white no stone nothing pure white máa ń fa ìgan lórí kò dẹ̀ sáṣọ tí ó lò kò sáṣọ tí ò bá lọ ṣe lásìkò táwa àsìkò tútù ni òun mo ṣe ṣí àwọn fìlà yìí wọlé ṣẹtirí wọn báyìí ṣẹtirí báyìí òun ni ẹ máa fi bo etí yín ni ẹ pè mí gan níjọ́ mẹ́ta ìfìlà mo sábà lo mi ò lo wig òun nìyí so pure white lélẹ̀ èyí tẹ bá fẹ́ fẹ́ lè sáǹkó tẹ bá nídìí white yẹn mẹ́ta white yẹn ló ṣẹ́kù so àwọn ìdílé tún wà tí ò ṣe pure white àwọn tó ní sequin àwọn tó ní stone tó jẹ́ white náà ó wà èyí tẹ bá ti fẹ́ ẹ̀pẹ̀lẹ̀ dìkẹ́ bákan náà àwọn auto gèlè tó fẹ́ dáadáa tó mú yes gbogbo ẹ̀ ni mo ní èyí tẹ́ bá ti fẹ́ aṣọ kò gbẹ́yìn àwọn aṣọ tó fine tó wà pa bákan náà èyí tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ àní rí ìdààmú àní rí wàhálà gbogbo ẹni tó ti ń dùn tó ti ń dán fún Ọlọ́run ò ní kọ̀ dí àìmọ̀ṣe sí yín tẹ́ máa fi rí ìkorò ẹ jẹ́ ká tọ́jú ara wa wọ́n ní ọlọ́gbọ́n èèyàn máa ń pọ̀ orílẹ̀-èdè ògbẹ́ni ẹ má jẹ́ kó dìgbà tí ogun bá wọlé tán ká tó máa lo àwọn nǹkan ìdáàbòbò àwọn nǹkan ìṣọ́ra ṣẹ́yìn tá a bá lo ọṣẹ ìṣẹ́gun à ń protect ara wa ni à ń lo nǹkan ìṣọ́ra òun ni nǹkan ìṣọ́ra láti má fàyè gba Sátánì láti gbé orí wọlé láti má fàyè gba iṣẹ́ àwọn ẹni bí láti gbé orí wọlé bó ṣe wà tẹ́ bá ní nílé kò ń bàjẹ́ ọṣẹ gbogbo nìṣe ni tẹ́ bá ti rí sáì kan tẹ́ ti rí wípé sáì tẹ́ rí yìí kò tẹ́ yín lọ́rùn kò dùn mọ́ yín nínú ẹ rọra bú ẹ fi wẹ̀ fún 3 days kẹwo tó tún máa ṣẹlẹ̀ ẹ tún gbé ìtókù pamọ́ ìbá lo 4 years nílé ìbá lo 5 years nílé kò kí ń bàjẹ́ talkless wípé ẹ gbọ́dọ̀ máa ṣe kí ni máa lo prevention tó bá sọ pé yóò lo prevention àwọn nǹkan tí yóò lè máa fi prevent ara rẹ̀ for spiritual something àwọn nǹkan tẹ́ lè máa fi protect ara yín tẹ́ lè máa fi ṣe ìdáàbòbò ara yín àwọn nǹkan ìṣẹ́gun ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn nǹkan tẹ́ lè máa lò ní ẹ̀yin tẹ́ bá kí n lo ọṣẹ dúdú mo ní àwọn iṣẹ́ tó jẹ́ pé ọṣẹ white ni mo fi ṣe mo dẹ̀ ní àwọn iṣẹ́ mi tó jẹ́ pé ọṣẹ Ghana not black soap ẹlòmíà ní tóun bá lo ẹni àwọn ọṣẹ ara máa yó òun ẹlòmíì máa ní òun ò kí ń lo àwọn joy lux gọ̀ọ̀gọ̀ that is why tí mo ṣe máa lo ọṣẹ Ghana fi ṣe iṣẹ́ ìgbì fún àwọn tó bá wà nínú ipò bẹ́ẹ̀ yẹn ẹ wo ọṣẹ yìí sìn
ọṣẹ ìtẹ́ wò lórí wọ́ mi yìí ọṣẹ Ghana ni mo fi ṣe àti wà lásìkò tútù ṣe lò tútù mú àwọn ọṣẹ gangan òun ni ọṣẹ Ghana ni mo fi ṣe ọṣẹ yìí sì fún ẹ̀fọ́rí àṣeyọrí ni fún àṣeyọrí gbogbo èyí tó jẹ́ pé ìjákulẹ̀ tẹ bá ti ń ṣe ìpọlọ tẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá ti kù díẹ̀ kó bọ́ sí báyìí á kò bọ́ lọ́wọ́ yín ẹ nídìí àti nǹkan tó máa jẹ́ kẹ́ máa ṣe àṣeyọrí nínú gbogbo ohun tẹ́ bá ń ṣe òun lọ ṣe lè wà fún bákan náà ni mo ní ìmí kí má máa rọ ọjà bàjẹ́ bákan náà ni mo ní ìmí tí mo tún fi ọṣẹ Ghana ṣe ẹ wo ṣe bó ṣe kéré mọ́ lọ́wọ́ mi iṣẹ́ atátó iyọ̀ ọdún lọ́ṣẹ tẹ́ ẹ wò lọ́wọ́ mi bó ṣe kéré mọ́ ẹ̀ ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà ní ẹ̀bẹ̀ àwọn àgbà ní bó ṣe kéré ọṣẹ Ghana ni mo fi ṣe bákan náà mo dẹ̀ ní combine tó jẹ́ pé ẹ̀bẹ̀ àwọn àgbà ìtúwọ́ arọ́bí tí mo ṣe papọ̀ ó wà sáàmù àti kíni àti àṣírí tó lágbára òun ló wà níbẹ̀ bákan náà fún títí àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ní àwọn iṣẹ́ lóríṣiríṣi èyí tí ẹ lè lò gbogbo ọ̀nà tó ṣú dédé kó là gbogbo ohun tẹ́ ẹ rí tí ò yẹ kó máa ṣẹlẹ̀ sí yín tó ṣẹlẹ̀ sí yín gbogbo ẹ máa dópin pàápàá jùlọ àwọn ọmọ a lot of cases ni mo ti rí tó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mí pé àwọn máa ṣe o ẹnu mi ò tún wá lè sọ pé ó dùn mí púpọ̀ because nígbà tí èèyàn ò bá ti mọ nǹkan bó ṣe máa ń rí nìyẹn ṣùgbọ́n tẹ bá ti rí àwọn èèyàn já ayé sí wípé ẹ má sùn lórí ọmọ o ọmọ ẹni lọ́la ẹni o ayé ò ní ti bí ọmọ mú wa o ayé ò ní fọmọ bà wá nínú jẹ́ lọ́jọ́ iwájú ayé ò ní fọmọ pa wá lẹ́kún kò ń ṣe ẹni tí ọmọ ẹ̀ kú nìkan láyé fọmọ pa lẹ́kún kì í ṣe ẹni tó di òkú nìkan ni wọ́n bà láyé jẹ́ àìmọye ẹni tó wà láyé tó ti bà ayé ẹ̀ jẹ́ kọ́ lọ má jẹ́ ká rí irú ẹ̀ láyé wa so àwọn nǹkan ìṣọ́ra tí a lè lò ó wà available ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àwọn nǹkan ètò àdúrà bákan náà tó bá jẹ́ fún àánú ni fún àṣeyọrí so many things àìmọye iṣẹ́ lọ fà iṣẹ́ gùn kò lópin so èyí tẹ́ bá ti fẹ́ àwọn nǹkan tẹ́yìn fún ayé bá ti mọ̀ pé yes ẹ face ẹ pè mí ẹ ṣàlàyé fún mi èyí tó bá gba kí n máa ń ṣe prayer sí I will let you know gbogbo àwọn tó wà spiritual something lọ́wọ́ mi they know me that is why a lot of people fún mi ní customer a lot of people wọ́n fún mi ní customer òun ni mo ṣe lè dẹ́ni tó máa ní spiritual store sí ìlú Canada so èyí tó bá gba káwọn kan fi síwájú Ọlọ́run ká tó mọ next step tá a máa tẹ̀lé á ṣe bẹ́ẹ̀ èyí tó bá dẹ̀ gbà pé ó yá ẹgbà ọṣẹ ẹ lọ wẹ̀ nǹkan tẹ́ bá ti yẹ jẹ́ kí n mọ̀ ó wà available tí kò ná wa lóògùn tí kò nídìí pa àṣẹ̀ṣẹ̀ mọ́ ẹni tó máa bá wa lọ ṣáájú onílé ẹlòmíì tẹ́ni kó lọ bá yín ṣáájú onílé kò ní bá yín ṣe gidi nítorí pé kíni ó mọ̀ òkú tẹ́ bá ti bọ́ nínú ogun yẹn òun ò ní rówó gbà mọ́ lọ́wọ́ yín wọ́n tún wá máa kó iná mọ́ iná fún yín wọ́n máa dáná ogun mọ́ ogun kọ́ ló máa fi wá fàyè mu elóòtì ló ṣẹlẹ̀ ní ìgboro ayé so gbogbo ẹ̀yin mọ́mì dáàdì mi tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items àbẹ́yìn tí tètè rí sáì kan ẹ jọ̀ọ́ ẹ tètè lo nǹkan ìṣọ́ra ẹ tètè lo back to sender kẹ́dàbí padà sórí oníbi àbẹ́yìn jẹ́ tó yẹ pé tí iṣẹ́ bá ti lọ dédé bá ẹ̀kọ́ náà phew gbogbo akọ́ break down ẹ pè mí àwọn nǹkan tẹ́ lè lò ó wà available bákan náà èyí tẹ́ bá ní ìdògùn diabetes àti ti manpower méjì tó wà available sí nìyẹn òun nìyí gbogbo èyí tí diabetes ń ṣe ṣẹ́rí diabetes ẹ jẹ́ kí n tún sọ àṣírí kan fún wa nípa diabetes because bí èèyàn bá ṣe ń tajà sí náà lèèyàn ṣe máa ṣe kíni ló ṣe máa rí oríṣiríṣi ló dẹ̀ ṣe máa ní ìmọ̀ mọ́ ṣẹ́rí diabetes jẹ́ àìsàn kan tó ní agbára gan tó dẹ̀ máa ń já oògùn èèyàn tó bá tẹ́ bá ti ń lo ẹni oògùn ìfún kó má jọ́dọ̀ lè dínkè lẹ́ ti ń ra oògùn tẹ́ ẹ lọ sí diabetes ẹ tẹra mọ́ kẹ́ ló dáadáa tẹ́ bá ti ń lò tẹ́ ẹ fún lẹ́yìn tí ẹ fi sílẹ̀ lọ́rùn ó máa gbọ́ o a lot of people tó ti ra oògùn diabetes ní ọwọ́ mi tó tún rà tó tún introduce ẹ̀ sáwọn èèyàn tí wọ́n tún introduce ẹ̀ sí àwọn èèyàn ó máa ń jẹ́ kínú mi dùn òun ni mi ò ṣe lè stop àti polówó ẹ̀ fún iléeṣẹ́ tó ń ta because voice note kó rí fóònù mi a lot of testimony so kò sẹ́ni tó fẹ́ wá síta wá tákù mi sí wípé oògùn diabetes yìí ò ṣiṣẹ́ ìwọ ni kó lọ yẹrẹ wò máa kó evidence àwọn tó rà àwọn tó ti rà tó ti túrà tó tún rà fún àwọn èèyàn máa kó gbogbo ẹ̀ síta with date and time àti proof tí mo fi lọ ń send ẹ̀ sí wọn tó máa tún pè mí pé lédíkè oògùn diabetes tí mo rà lọ́wọ́ yẹn mo fẹ́ rà fáwọn èèyàn ṣó wà ńlẹ̀ tí máa ló wà ńlẹ̀ tí máa tún bá wọn resend máa send the picture everything ó máa wà lórí fóònù mi
ẹni láti tẹra mọ́ ló dáadáa jẹ́ wípé ó ti kilẹ̀ sí àgọ́ ara yín nìyẹn. Kì í ṣe ọjọ́ kan ló débẹ̀, kì í ṣe ọjọ́ kan ló máa lọ. Ẹni láti máa lo oògùn yín dáadáa, especially when it comes to àgúnmu yìí. Ṣé yí àgúnmu kò ní bá yín wò ní àbọ̀, ó máa wò lódìdí ni. Á lọ kó láti ìbẹ̀rẹ̀ orí yín báyìí dé ìparí ni. Ẹ wá wo iye ọjọ́ tó máa take kó tó kó láti orí báyìí dé ìkọnú ẹsẹ̀ kó tó kó gbogbo ẹ̀ jáde tán. Ó máa lo ìjọ díẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, so ẹ má fi ra yín ṣeré. Ẹ̀yin tẹ́ bá nídìí oògùn diabetes yẹn, ẹ jẹ́ bí náà tó confirm òun lògùn diabetes, which I'm proud of it, tí mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé yes, ó confirm. Ó confirm tí mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín. So bó ṣe rí nìyẹn. Lẹ́yìn ẹ̀yin tẹ́ bá fẹ́ lo ti manpower náà, ṣé yóò gún manpower lè? Gbogbo ẹ̀yin mọ́bì mi tí dáàdì bá sọ wípé ìyá mo ti dàgbà o, mi ì lè ṣe bí ti tẹ́lẹ̀ mọ́. Ẹ sọ fún wọn pé kọ́ máa wọ̀rí, ẹ wá gẹ̀ẹ́tì àgúnmu manpower fún wọn. Nínú èpè, nínú àdúrà ìyá yẹn máa fi ránṣẹ́ sí mi. Mo mọ̀ pé àdúrà lẹ máa fi ránṣẹ́ sí mi because ẹ dókó padà bíi pé ẹ ṣì wà nígbà ìwé, wá dùn yín dáadáa. Ó máa yà yín lẹ́nu pé ẹ tún padà fira yín jọ ṣe yẹ̀yẹ́ ni pé sọ ó ṣì lè dóbò báyìí. Bàbá máa gbàṣẹ bí wọn náà lọ ra àgúnmu fún mi. Ó máa wò yín lò because ebi ò mọ reason why tí dáàdì àsọ pé àwọn ti dàgbà táwọn ọmọ mi máa lọ máa bá àwọn ọmọ kéékèèké. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àbí tẹ́ máa wá fi sára kú nígbà tára yín bá nídìí kíní. Ṣé everybody máa bẹ̀rẹ̀? When your body asks for it, you have to give it to your body. Sis tó jẹ́ pé ọkọ yín ni tẹ́ bá ṣe nǹkan oṣù mọ́, tó bá ti jẹ́ ni tẹ́ ti gbọ́n bára yín bọ̀ tẹ́jọ́ gbéra yín sílé ni, ẹ mọ̀ dóra yín níṣó, ẹ dóra yín dọjọ́ kú yín, kò sí tó fi ṣèyàn. Ẹjọ́ nira yín ni, ẹjọ́ lóra yín débẹ̀ ní, so kẹwàá jọ lóra yín gbómi ilẹ̀ Gálílì. Kẹjọ lóra yín títí tọ́lọ́jọ́ á fi dé. Ọlọ́run sì ní fi kú kíákíá, kò ní fi pé gbogbo ẹ̀yin bàbá màmá mi, kò ní fi pé yín níyà. So bó ṣe rí nìyẹn. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ patronize African store mi. Ẹ rí wípé kò yá mi lára láti lọ jókòó síbẹ̀ wọ̀. Ṣé sọ fíìsì fún yín? Ọjà bẹ́ẹ̀ ti fíro. Ọjà bẹ́ẹ̀ ti fíro. Mo dẹ̀ pa àwọn tó bá wá fi kọ̀ńténà gbọ́jà bọ̀, wọ́n ní kí n máa retí ẹ̀ by next year. Ìyẹn ti jẹ́ kó tó ti ẹ̀ bà mí nínú jẹ́. Owó pléènì gbígbé yẹn dẹ̀ ti pọ̀ jù. Ọjà bẹ́ẹ̀ tó ti fíro. Àwọn ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹjọ́ mi lójú, order left right left right left right left right. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. So fáfọ́ lẹ́yìn tẹ́ bá ṣe fẹ́ patronize wa, ẹ jẹ́ sáwọn nǹkan tó kù tá a dín nílẹ̀ báyìí. Ọ̀gbọ̀nọ̀ is about to finish. Bóyá kí n tẹ̀ ló ti tọ́ ni because I have just one pack left fún ọ̀gbọ̀nọ̀. Èdè wẹ́wẹ́ ló kù. Èdè ní light, I have 2 pack left. Ẹja ti tán, kò sẹ́ja mọ́. Gàrí, a sì ní gàrí yellow, a ní gàrí white. Èlùbọ́ iṣu ọ̀gẹ̀dẹ̀ yẹn náà ṣì kù díẹ̀díẹ̀. Ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀, ẹ̀yin dẹ̀ tètè wá grab títí yín. Then rice flour, ìyẹn wà dáadáa. Sẹ̀mó ó wà, wheat ó wà, àwọn tomato ó wà, irú ó ti fẹ́ tán. Irú tó kù lẹ́ ò tó kankan mọ́. Irú yẹn kedere village lọ ti máa ń bá mi ṣe. So mo ti pè wọ́n pé mo nídìí púpọ̀ times 4. Èyí tí mo gbé wọlé ni mo request fún nísìn. So wọ́n dẹ̀ ṣe máa bá mi ṣe ni because irú tí mo kọ́ tà kọjá lọ, mi ní parọ́ fún yín, kò fáìn tó tí mo tà nísìn. So mi ò fẹ́ change ọwọ́ ibi tí mo ti order irú yẹn mọ́. So ìgbà tó bá tó bá mi farabalẹ̀ ṣe tán ni. Because ṣẹ́rí ọ̀tọ̀ ni kí ẹ ra irú gbígbẹ kẹ wá dà sómi kó sì lè wọn aṣa síbẹ̀. Ọ̀tọ̀ ni kẹ ra irú gbígbẹ kẹ wá dà sómi kó wá dàbí irú tútù. Be fresh irú tútù. That is the best irú. Irú tó jẹ́ pé bó ṣe jẹ́ gbígbẹ yẹn ẹ lè jẹ ní tútù bẹ́ẹ̀. Tẹ́ mọ̀ mọ̀ pé yes, irú lẹ̀ ń jẹ yìí. Wàláì àtìgbà tí mo ti ń come across irú gbígbẹ, mi ò come across irú tí mo tà tán yìí. Tó kù díẹ̀ ló ṣẹ́kù. Ìtò lọ France, ìtò lọ Amẹ́ríkà, lọ Amẹ́ríkà, ìtò wà Canada bíbáyìí. Bọ́n ṣe là káàkiri nìyẹn. Irú yẹn fine, ó dẹ̀ dùn dáadáa. So mi ò fẹ́ change ọwọ́. Ìgbà tí wọ́n bá tó bá mi ṣe tán ní ìlú bí tó ti ń bá mi ṣe, ni màá tó ní okay, ó yá ẹ máa gbé bọ̀ wá sẹ́kù. Láti Èkó ni màá ti ship ẹ̀. Plane ni màá fi ship àwọn yẹn. Ni màá fi ship irú. Then aṣìlẹ́gùsí lílọ̀ náà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀wà ṣì wà, pando yàgò wà, tapioca wà, fufu powder wà, epo pupa tó fine dáadáa.
ẹ̀yin tẹ́ bá ń wá epo tó ní ògèrè tó gbáski ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ any country bàbá yín send them àfi African food ò bá wọbẹ̀ ló kù ṣùgbọ́n tó bá ti wọbẹ̀ bàbá yín send ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ṣe gan mo dúpẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ yes ẹ rí pé nulẹ̀ kún ẹ rí pé ó kún lọ ó kún wá báyìí bákan náà àwọn sample náà dẹ̀ wà ní ọ̀hún so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn tomato paste tẹ́ lè fi ṣe party jollof ó wà so many things ó wà ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ewédú àti ẹ̀fọ́ ní Canada bíbá iná ó wà available ẹ pè mí ẹ̀fọ́ ṣọkọ àti ewédú tó fine dáadáa tó yọ̀ gidi tó yẹ kí tẹ́ bá gbọ́ sórí àmàlà báyìí tẹ́ bá gbọ́ máa lọ mọ́tò pínpínrin ó máa lọ ní sìn tí ò ní kọsẹ̀ ó wà available títí dìgbà tá a máa tún fi ní more African food tọ́wọ̀n ìjà bí bá ṣe ń dé màmá update yìí actually I'm still expecting some tó ń gba orí plane ẹ̀ tó ń wọ plane bọ̀ tó ń wọ plane bọ̀ ó wọ plane tó ń wọ plane bọ̀ mo ṣe expect àwọn ọjà kan but mi lè rántí gbogbo ọjà tó bá plane bọ̀ mọ́ but àwọn tó bá ọkọ̀ ojú omi bọ̀gán mi rántí gbogbo ẹ̀ but mo mọ̀ pé àwọn kan báyìí ló ṣì ń bá bọ̀ a lot of body cream ó ń bá bọ̀ then àwọn sẹ̀mú kọ̀ọ̀kan náà gàrí lọ́pọ̀ yanturu a lot of things ṣá àtàwọn custard so many things ṣì wà lójú ọ̀nà tó ń bọ̀ I have a lot of markets lọ́nà tó ń bọ̀ gbàmí ìgbọ̀nmọ̀ ayé ìṣẹ̀mà crack ọ̀pọ̀lọ pé èwo ló túnbọ̀ bá tó rántí pé ọjà bàbá yóò mà ti dé ọjà bàbá yóò mà ti dé màá sáré máa ṣe confirmation ẹ̀wò màmá gbọ́ pé yes it's on his way so a ṣì ní ọjà tó pọ̀ tó bọ̀ ní agbára Ọlọ́run ọdún tó àwọ̀ lọ́kàn ayọ̀ la máa fi ṣe gbogbo ẹ̀yin tó bá fẹ́ máa rajà ọdún yín sílẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ojú òní tì yín ẹ̀yin la látìlẹ́yìn mi ọmọ òní jábọ́ lẹ́yìn yín ẹ tètè pè mí kẹ́ place order yín kí tètè bá yín send ẹ̀ gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ wà ní diaspora àtẹ̀yin dáàdì mẹ́mọ̀ pé when it is Christmas period delivery kò yá mọ́ ó máa ń slow even àti ship ọjà gan ó máa ń slow tó bá ti ń bọ́ sásìkò ọdún because èrò máa ti pọ̀ jù mo fẹ́ fún lágbájá nǹkan dún mo fẹ́ sẹ́ndì kíní so èrò máa ti pọ̀ jù so kò kí ń jẹ́ kí ó yá so gbẹ̀yìn tẹ́ bá fẹ́ ra nǹkan sí ẹ tètè contact mi ẹ tètè ṣe kíni ẹ tètè pè mí kí tètè bá yín sẹ́ndì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti rajà sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́ tún ti wá san owó yín tí mo ti bá yín ship ọjà yín kò sí ọjà anybody lọ́wọ́ mi mo ti send ọjà everybody gbogbo àwọn àyímọ́ mi tẹ́ ẹ ti sanwó ọjà ẹ sanwó shipping o kí bá yín ṣe kò sí gbogbo yẹn mọ́ everybody ọrùn mi free mi ìjẹyàn gbèsè so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà pátápátá ẹ ní mọ bójì ọmọ gbogbo ẹ̀yin tí ẹ ń dùn èmi àyọ̀ká nínú àwọn ọmọ yóò ní ṣọ́kú mo dúpẹ́ gan ọmọ lórí o Yorùbá nation ọ̀run àgbà fún wa àgbà Odùduwà nation ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣeun ẹ̀yin Yorùbá nation lẹ́ bá mi rajà nígbà tí mo wà nínú ilé kó tó di pé mo bọ́ síta mo wá dẹni tí oríṣiríṣi orílẹ̀-èdè wa ń bá rajà òyìnbó ti wá bá mi rajà Cameroon Ethiopia Jamaica àwọn yẹn ṣẹlẹ̀ àwọn aṣọ kan wà lọ́wọ́ mi bíbá àwọn Jamaica yóò tẹ̀ jẹ́ kó dilẹ̀ àwọn búbù wọ̀nyí àwọn Jamaica mo fẹ́ lè sọ wípé torí wọn mo ṣe ń ṣiwọlé jù wọ́n like àwọn aṣọ ìbí ẹ máa gbọ́ I need 2 I need 3 tó bá ti lè lọ sí Instagram mi báyìí ẹlòmíì online ló ti ní mi fún ọmọ mi ti tẹ́lẹ̀ but tó bá ti lè rí lórí Instagram mi àbí TikTok mi wọ́n máa pick number mi bẹ́ẹ̀ they will call me and order for their own àwọn ẹlòmíì dẹ̀ wọ́ọ̀kì wọlé wọ́n wá ṣe kí ni wọ́n wá ń kó àwọn gan ló jẹ́ kí lè kó aṣọ ìwọlé tó fi pọ̀ gan because àwọn Jamaica like àwọn aṣọ yẹn ó dẹ̀ fine kò sọ́mọ Yorùbá náà kò sí occasion kò sí irú birthday kò sí kò tẹ́ máa wo àwọn aṣọ yẹn dé tí ẹ̀ nímọ̀ pé ẹ wo aṣọ èèyàn ń gbókèrè mọ nǹkan mo ti rí àwọn tó ti ọ̀dẹ̀ rí tọ́jú àwọn ọmọ Jamaica tó yẹ pé wọ́n padà tún fún mi ní gift wọn mọ̀ mí rí tẹ́lẹ̀ o nígbà tí ọjà wọn dé ọ̀dọ̀ wọn admire number 1 wọ́n compensate mi wípé mi ò ṣe 419 wọ́n compensate mi mo fi dáadáa tí mo wà láyé mi búra pé mi ò kí ń ṣe 419 mo ní láti ṣe fídíò call pẹ̀lú wọn mo fi wájú ṣọ́ọ̀bù mi wọn mo ní this is my shop mi ò ń ṣọlẹ̀ only because a lot of people náà máa sanwó ọjà fún online tí wọn ò ní rọ́jà wọn mo ní I'm not that type of person mo fún wọn ní orúkọ mi mo ní now go to your Google Play Store search for so things wọ́n lọ search ẹ̀ phone number tó fi pè mí òun náà lọ bá lórí Google
wájú ṣọ́ọ̀bù mi mo dìídì ṣe fídíò kan pẹ̀lú wọn mo bọ́ síta mo ní look at it mo torí lórí Google kan ní ó lóun náà ni inú wọn dùn but ọ̀pọ̀ bẹ́ẹ̀ mo léyìn kan pé bínú ẹ̀ ṣe dùn tó yẹ náà ó tún ṣe ní that of mind pé àìmọye àwọn fúrọ́ọ̀dù kó má lọ jẹ́ pé bóyá àdúgbò yẹn ni mo kàn ń gbé but to God be the glory gẹ́gẹ́ bí ọmọ kọlẹ̀ Yorùbá tí kì í ṣọmọ àlè wọ́n receive àwọn ọjà wọn ẹni máa send $10 sí mi ẹlòmíì fún mi $25 take I use this to compensate you pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn ẹlòmíì gan wọ́n ti sọ pé yes àwọn máa walking wá sí ṣọ́ọ̀bù mi táwọn bá ti ráyè so mo dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ Yorùbá tí ó bá ṣe èèyàn ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mi rajà nínú ilé mi ò lè bọ́ síta tí máa wá dẹni tí oríṣiríṣi orílẹ̀-èdè tó wá ń bá rajà so ẹ ṣeun gan bọ́ spiritual items wà tí mo dá àìmọye àwọn Áfíríkà tó wá ń ra spiritual items lọ́wọ́ mi tó bá ti lè wọ́n bí wọ́n rajà báyìí tó bá ti lè rí báyìí what is this one thing for sí bá sọ mọ́ wọn báyìí they will go for it wọ́n tún introduce èèyàn sí mi so ọlá èèyàn ọmọ Yorùbá nation ni so why wù tí máa sọ pé ti Yorùbá nation báwo why tí máa wá wùwà ọmọ àlè sí mi ní kọ́ńtínà tí máa wù ọmọ kan so mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni ẹ kú àtìlẹyìn Ọlọ́run á túbọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe máa rówó fi ṣòwò dáadáa because I need money I need money láti fi ṣe business kí lè máa rówó ṣọ́ọ̀bù sọ because the money is much ẹ̀yin náà rí pé store wa ó kéré díẹ̀ mi ní sọ pé ó tóbi at least 1 2 3 4 5 store márùn ló wà bíbà store márùn ló wà bíbà inú store kan la wà yìí ìkan ni máa ti ṣe program náà ìkan wà láàrin ìkan ni mo ṣe fi tó African food yìí another one tún wà tí mo mi ìtẹ̀ tí tó ọjà kankan sínú yẹn tiẹ̀ ló ọjà ń bẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ló máa kún fọ́jà tí máa gbé live tí máa fi gbogbo ẹ̀wọ̀n yìí pé this is Yorùbá Nation baby store ọwọ́ baby of Yorùbá Nation ló ní store so mo dúpẹ́ láwọn gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ò ní ṣíyá abaramọ́ orí ìjọmọ́ gbogbo ẹ̀yin tí mo bá dẹ̀ tún wá ṣẹ̀ tí mi ò mọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ wò mí dẹ́dẹ́ sọ pé Lady K má ṣẹ̀ mi o mo forí ìyá mi bẹ̀yìn ẹ mọ́ bínú ẹ yọ́nú sí mi gbogbo ẹni tí mo bá ṣẹ̀ ẹ jọ̀ọ́ ẹ yọ́nú sí mi ẹ fi ṣúrò wípé ọmọdé ni mí wọ́n sì lọ́mọdé ò kí mo rí jẹ kó má ra lọ́wọ́ ìbàjẹ́ yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ìbàjẹ́ yìí fans o ìbàjẹ́ yìí viewers o ìbàjẹ́ yìí followers o ní Lady K bá ṣẹ̀ ẹ yọ́nú sí mi káwọn ọmọ yín náà dẹ̀ rí ìyọ́nú kí gbogbo ayé bá mi yọ́nú sáwọn ọmọ títí yín náà kẹ́ yọ́nú sèmi Àyọ̀ká ojú òní tì yín ẹ ṣeun gan ẹ bá mi share ètò ẹ bá mi subscribe sí YouTube channel mo ń retí ọ̀dà gbogbo ẹ̀yin mọ́ mi o ẹ pè kẹ́ wá ọ̀dà fọ́jà yìí o ẹ má wo tí gbogbo dùgbẹ̀dùgbẹ̀ ló fẹ́ fi Nàìjíríà o èyí tó bá máa kó ìran Yorùbá yọ òun ni kọ́ lọ́njọ́ ṣẹlẹ̀ ire o.